náà n ta fẹ́ àdírẹ́sì lẹ́ni ó pọ̀ ìbéèrè náà ni àwọn wo ni wọ́n ba ìsìn jẹ́ àwọn wo lálábòsí nínú Islam. Allah subhanahu wa ta'ala ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ọba tó dá wa tó sì sọ ìdí tó fi dá wa. ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. ọlọ́run ọba àlekè ọlá ó ní kíni ó ní òun ò dá àlùjànnú àti àwọn èèyàn àfi ká wá sí òun nìkan. so ìdán pélé ìbáyé wa dáadáa ẹni pa àwọn ọmọ dẹ̀dẹ̀ wò rẹ̀ wọ́n á tó máa tú wọlé tí wọ́n máa jáporó bí ètò tí wọ́n gé kù àmọ́ bàbá ńlá kù yẹn tó láti stọ́ọ̀pù dúdú. ẹ lè máa ṣe ìbánilórúkọ jẹ́ ẹ lè máa ṣe gbùjákùjákù tẹ́ ẹ ṣe yẹn àmọ́ èmi mọ̀ pé ìbínú ọlọ́run ọba àlekè ọlá kò ní yé kò lórí ẹ̀yin tẹ́ ẹ rò bẹ́ẹ̀ lè máa fi ẹ̀sìn ọlọ́run ẹ lè máa fi play politics abẹ́ ẹ lè máa fi support àfààní lórí ìbàjẹ́ tí ń bá káàkiri. náà ìtaláyà lélẹ̀ yìí ṣùgbọ́n tó bá mọ̀ pé bóyá o ní ànsà fún ta fẹ́ mọ̀ béèrè àbí wọ́n ní contrary opinion bóyá wà là ń parọ́ báwa la bá parọ́ bẹ́yìn lẹ bá parọ́ ẹ jẹ́ ká panú pọ̀ ká sọ wípé ọlọ́run ó láàánà ẹni parọ́ ọlọ́run ó àlàkà ẹni parọ́ ọlọ́run ó fìtínà ẹni parọ́ ọlọ́run ó láàánà ẹni parọ́ ọlọ́run ọba àlekè ọlá ó ní yá ayyuhan nasu ttaqu yá ayyuhal ladhina amanu yá ayyuhal ladhina amanu ittaqullaha ọlọ́run lẹ́yìn tẹ́ gbọ́lọ́run gbọ́lọ́ dúdú ittaqullaha ẹ páyọ̀ ọlọ́run ẹ jẹ́ kí ìbẹ̀rù ọlọ́run ẹ jẹ́ ó yọ lára yín ẹ máa bá ọlọ́run lò bí ìgbà tẹ̀yàn ọlọ́run déédéé kọ̀ọ̀kan yín yóò máa ṣe ìbámu sí pẹ̀lú gbangba yín náà tẹ́ bá ti wá páyọ̀ ọlọ́run tán wakunu ma'a as-sadiqin hadhihi nasihatun ilahiyyatun raqiya ọlọ́run ni ẹ máa bẹ pẹ̀lú àwọn olódodo ṣé olódodo wọn fi ọmọ àfáàgbà mọ̀ wọn fi ṣéwù mọ̀ wọn fi mùdírù lè kéwù mọ̀ òdodo wàá mọ̀ pẹ̀lú àwọn tí wọ́n sòdodo tí wọ́n bá ti dá òdodo mọ̀ wàá mọ̀ àwọn olódodo lẹ́ni ilẹ̀ Yorùbá àwọn aláburú àwọn tí ọlọ́run ọba àlekè ọlá ti parí ìbínú rẹ̀ lé wọn lórí wọ́n tú síta lórúkọ àfáà wọ́n sì ń fi ìdọ̀tí rẹ̀ Islam lára so ọlọ́run ọba àlekè ọlá rẹ̀ sọ pé ta'awanu 'ala al-birri wat-taqwa ọlọ́run ní ẹ fọwọ́sowọ́pọ̀ lórí dáadáa àti ìpayọ̀ ọlọ́run wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ má fọwọ́sowọ́pọ̀ lórí ìbalẹ̀jẹ́ àti ẹ̀ṣẹ̀ lẹ́ni tílẹ̀ mọ́ yìí àwọn èèyàn fọwọ́sowọ́pọ̀ lórí ìbàjẹ́ àwọn ilé kíwútà àrùn bóyá kórìírí ó máa jáde ńbẹ̀ àdánwò ló fà sílùú ìkànnì àwọn afáwà tí wọ́n jẹ́ àdàbíyà wọ́n ní limadha ta'allamna wa ma fadlu ilmina idha lam yufidna kullu ma nata'allamu. ó ní kí lè ta fi ń lọ lé kéwú kí láǹfààní ìmọ̀ tẹ́ kọ́ ẹ̀yin tẹ́ ń tẹ́lá àfáà yín wọnú ìgbẹ́ ẹ̀yin tẹ́ ń tẹ́lá àfáà yín wọ bí ìbínú ọlọ́run àwọn ń ta yín láyà kí láǹfààní yín fi já àfáà dé ní ẹ̀rí dáhùn tú èpè àti ìbanilórúkọ jẹ́ lọ ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ lè mórí bọ́ kó bí ìbínú ọba dẹ́dà pẹ̀lú àdéhùn tó ṣe fẹ́yìn tẹ́ bá gbé iṣẹ́ burúkú ìdání ọlọ́run àfáà ní limadha ta'allamna ẹ̀yin kíní yìí kí ni ilé kéwú tẹ́ lọ gan kí lẹ lọ ṣe ń bẹ̀ wa ma fadlu ilmina kí láǹfààní kéwú yẹn kí ló fẹ́ bí sáwùjọ idha lam yufidna kullu ma nata'allamu tí n ta bá kó bá wa ṣe wá láǹfààní ma taqdisul ashkhas kẹ́nìkan tí ọlọ́run ti parí ìbínú rẹ̀ lé lórí tí ń fa àwọn sàbí ànábì tayín tá ànábì ti sọ ẹ̀yà àmọ́ jarun pani ànábì ni man sabba ashabi fa alayhi la'natullah ìmí ìwá pé wal malaikati wan nas ajma'in ẹni ó bá ti gbẹnu àtẹ́lu sàábé mi kí bedina sí kí ọlọ́run máa bá kí táwọn yóò máa bá kí táwọn màláíkà máa bá àǹfààní ìmọ̀ wọlé kọ́ nígbà tí tó bá wà ní Qur'an àbí kí la fi ń ṣẹ̀sìn هذا ما ندين الله به القرآن والسنة لا يتجزئان الإسلام هو السنة والسنة هي الإسلام سنة الإسلام إسلام السنة أما تقول يا برو تفك بواسطة تفك بواسطة تفك لونج ẹwà di àgbákò fẹ́sìn inú àwọn tí wọ́n bá ìsìn wa jẹ́ àkọ́kọ́ ni àwọn àfóònì humanity tí ká tó ṣe kìíní kan orí pọ́nà ti yẹpẹrẹ àfáì ẹnìkan kì í ta Islam láyà ẹnìkan kì í ta Islam lọ́pọ̀ wallahi kó má dẹni yẹpẹrẹ أفا عمر رضي الله عنه وني نحن قوم أعزنا الله بالإسلام ولو بتغينا العزة في غير الإسلام أذلنا الله أفا واقبا وني جوكا لوا أوا مسلمين أعزنا الله بالإسلام وريري تولون في واشي إيكا تولون شفوا إي تولون بالك يولا بفوا ونان إسلام لي ريرا وسيبتا في واسي ولو بتغينا العزة في غير الإسلام نجا تو باتي بي humanity before religion mo den ta àwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn àwọn kèfèrí ẹ̀yin afa aláburú akéwù tọrọ jẹ bọ́n ṣe ń pè yín adéganu ganu òfò káàkiri kò níṣẹ́ kò lábọ̀ ó kí ó tọ́ tọrọ bára kiri ó di fọ́wọ́nà ó dolè ó da gẹ́rí ṣọṣẹ́ ẹ̀yin lẹ di játijàti ẹ ń kó sí kòtò táwọn ọ̀tá gbẹ́ humanity before religion humanity bá lápẹ́ tí ó sọ pé humanity before religion bí táwọn ìbá wà ó lè sọ religion mi tẹ́ ń pè lẹ́sìn ó lè pé àmọ́ ò gbọ́dọ̀ sọ pé humanity before religion kó wá fi Islam síbẹ̀ torí pé Islam gẹ́gẹ́ ni humanity ó ní tí àwa sọ fún ẹ pé okay láàrin 3 minutes define humanity yẹn fún wa báwa sọ̀rọ̀ humanity yẹn ó ní tí sọ̀rọ̀ ṣẹ́jú ó tí ní ìṣẹ̀rọ 10 seconds ó ti máa tó Quran àbí hadith subconsciously unconsciously so nígbà sọ fún yín yẹn kẹ́yìn wá náà kí ní kan sórí kò sí tó fẹ́ ṣe we are not here to make Islam appealing to people. This is our religion, that's our pride. We shouldn't compromise it. Allah has perfected it, and we need to do it as Allah wants it, not as we want it, not as our society wants it. You do it as Allah subhanahu wa ta'ala commands it, and how the Prophet sallallahu did it, and the Sahaba. It's not how your sheikh wants it or something.
As a matter of fact, when it comes to the religious matter, your opinion doesn't count. Professor ni ẹ wá jókòó sínú ilé ẹ wá wá ìmọ̀ ẹ̀sìn sí tó ń jẹ́ ìtọ́lọ́ fi bá preserve Islam yẹn ìmọ̀ ni àwọn kan wá dìde wọn láwọn humanity tá a fa àbúrúkú yìí àmọ̀bẹ́yìn ara ọ̀yọ́ dúpẹ́ àfa ìsìn ní dáadáa lọ́dọ̀ wa ó dé èèyàn gidi tẹ́lẹ̀ àmọ́ tí ń jẹ́ Islam ní Islam kì í ṣe politics al-walahu wal-bara a nífẹ̀ẹ́ nígbà tí wọn náà ń pèpè sójú ọ̀nà dáadáa ẹ̀yin kan wá lọ kóra yín jọ ìtì àdìyẹn dà lẹ́nu wẹ̀ sísì máa subhanallah àbòsí pa wọn pọ̀ wọn dọ̀rẹ́ rìkìsì pa wọn pọ̀ wọn dọ̀kan àwọn dọ́nsìs ìdá diaspora dọ́nsìs àwọn yẹn dìde wọn fẹ́ bá sọ́nà ẹ̀jà àwọn kìnnìkan ẹni tó bá ṣe kìnnìkan náà online àmọ́ ibi tí wọ́n belong sí where are they àwọn yẹn dìde ìtì àdùn náà dìde wọn láwọn peacemaker wọn fẹ́ mọ yanjú ọ̀rọ̀ káàkiri ẹ wá di àgbákò afa àkéwù ṣe something kí lè fẹ́ fàyè yín ṣe gan tápẹ́ ń tẹ̀ ń ṣe àdúrà aláṣẹ fún yín tápẹ́ ń tẹ̀ ń ṣe yẹn ẹ fi ń tẹ̀ lọ́lọ́run àtànábì níbẹ̀ ṣe ń ta Islam lọ́pọ̀ lọ́dọ̀ àwọn aláṣiṣe oníkanlẹ̀ láti bọ̀tán rẹ̀ kì í ṣèpè nìyẹn o tápẹ́ ń ṣe orí burúkú tẹ̀ ń ṣe káàkiri yẹn wọn lọ káàkiri àwọn afa kan ẹ̀yin tí àdùn kan ẹ̀yin wá sí ti yín máa ń rọ̀ kọ́ba Allahu al-jahl wal-hawa àkómọ̀ dáa fún fẹ̀nu tẹ̀ ń bá káàkiri ṣé Islam náà ló wà lé tó bẹ́ẹ̀ ẹ̀sìn tiwa nìyẹn ìkan sọ pé ẹ mọ̀ tú wà mọ̀ yẹ̀bùtẹ́ gẹ́gẹ́ rẹ̀ Islam dínà ní tí ẹ bá tú ní Quran tí ó dá wà lálẹ́ tabban lakum so humanity yẹn náà ló sọ yín di àdánwò báyẹn tẹ́yìn sọ pé ká mọ̀ tú àyà Quran wa who are we pleasing ṣé bọ́ọ̀ ní kántọ́nà ti bá yẹ yín jẹ́ nísìn ó lálábùsì ní èdè bá yẹ yín bàjẹ́ iwájú òṣèlú ẹ̀yìn òṣè padà sí àárín àwọn mùsùlùmí ò ní yìí ń bẹ̀ mọ́ Ọlọ́run ti yẹpẹrẹ ṣùgbọ́n àbẹ bàbá principal ẹni àdánù yẹn wọ́n fẹ́ yọnu ẹ̀ yọ Ọlọ́run nù ẹ ti wá yọnu ẹ̀ kí ló tó wá kù ṣáwọn dàtìdàtì táwọn tọrọ ìsìn wà díẹ̀ táwọn ti síwájú rẹ̀ bó ṣe wá ṣe tó náà ẹ́ ìyẹn tó ẹ pé subhanallah ìyẹn tó ṣẹlẹ̀ ń bàdàn olóòlù àǹkó yẹn kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn mọ́ ọ̀rọ̀ ìjọ́mọ èèyàn ni àbòsí nìyẹn èèyàn ò rí nǹkan ẹ̀yin ló rí ẹ wá fa orí ẹ̀ obìnrin expose ẹ̀ sí humiliation yẹn kì í ṣe yẹn nìkan ẹ tún wá gba 400,000 lọ́wọ́ ẹ̀ ìwọ wa ló fẹ́ dá owó yẹn padà ok ó dá owó padà láti fi dá wọn lákẹ́ láti pé kí justice mọ̀ rèé wallahi ayna al-adl ayna al-adala ayna al-amana ayna al-islam àtàkùrú àwọn ilé ìbá wa la ní tí ó mọ̀ jẹ́ lídà fún wa ní Islam fa'ala al-islam salam àfi ká sọ pé kò sí ní jẹ́ Islam mọ́ lẹ́yìn aládánwò jàtìjàtì wà ń káàkiri ẹ̀yìn náà ni àwọn gbó ní dáńkọ́ wọn síta àwọn náà ni wọ́n sí àwọn bàbá wa wọ́n ní wọ́n sí mánéjì ẹlẹ́bọ tẹ́lẹ̀ ṣèborí burúkú tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yín tẹ̀ ń sọ yìí àtọ̀ fi wọ́n lẹ̀ ni ẹnu bá tẹ̀lé ọ̀rọ̀ àfonílámi àpẹẹrẹ àtọ̀kọ̀ fi sábẹ́ sàdáàtì mọ́tò innahum laysu bi ahli al-zalal ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yín tẹ̀ ń sọ yìí ogun náà làwọn náà fi ṣe ojú àwọ̀ kò ṣe kẹ́nu ṣùgbọ́n ní bàbá yín kan bàdàn ẹ̀ ń bọ̀ láti dímọ̀ ọmọ ẹ̀ wá fẹ́ dìmọ̀ a'udhu billah ọmọ ẹ̀ ṣe fẹ́ dìmọ̀ báyìí sà àbáwá ní ọlọ́run tá a ti sọ pé gbogbo tí ó mọ̀ já wa láyà àfẹ́ ọmọ sì kú la'natullahi alaykum ẹ sì tún mọ̀ sọ ẹ jáde gbà karamọ̀ bàbá anabi sallallahu alayhi wa sallam anabi ó mọ kírun lọ́wọ́ anabi ó wà á pẹ́ ní sùjúdù anabi ó mọ wá ṣàgbẹ́ ẹ̀dàpọ̀ ẹ̀ mọ́ bínú pé ìforíkanlẹ̀ yìí pẹ́ o ọmọ mi ní ṣeré lẹ́yìn mi tí ń fẹ́ dà láàmú fẹ́ kó ṣeré gbádùn anabi tí ó máa bá àwọn ọmọ rẹ̀ ṣeré yóò máa wá ya wọn síta báyìí táwọn yẹn bá ti wá rí bí àwọn yẹn ṣe pọ́n tó rẹwà wọn wá rẹ́ ni anabi yìí kan náà ti Aqra' ibn al-Habis tó wọlé tó ń jọ kan tànàbí yuqabbilu al-Hasan wal-Husayn anabi ń kí sàwọn ọmọ ẹ̀ méjèèjì Aqra' ibn al-Habis wá sọ pé ya Rasulullah inna li 'ashrata min al-abna' ma qabbaltu ahadan minhum ìgbà anabi ló tó láyé à ń kí ọmọ kéékèèké káàkiri ọmọ mẹ́wàá lòun bí òun kí sí kankan ló wọn rí anabi ni man la yarham la yurham ìwò láàánú nìyẹn Ọlọ́run ní kẹ́ àti pé ìkẹ́ni káàkiri ọmọ kéékèèké ọmọdé ẹ wá ní bàbá àdánù kan ìmáàmù odidi ìlú kan ìwà ń bọ̀ láti jímọ̀ ọmọ kékeré wá sá lọ bá kó yọ mọ́ a'udhu billah ó sì lé Ọlọ́run àṣàpé gbogbo tí ó mọ̀ pa wà láyà ẹ wo olúgbòhùn òfò tó ti gbé sínú agbádá wọ́n sì lọ́mọ yẹn kú sórí ire ní fún yín àbí bẹ́ẹ̀ kọ́ bàbá ìmáàmù kan wọ́n débi òkú kan wọ́n ti wá kírun sókun yẹn tán bàbá wa ń ta ló kírun nínú bàbá òun lòun kírun à ń bọ̀ wá kírun sí wọn náà lára ṣé Islam lélẹ́yìí lẹ́yìn aládàáwò dáadáa yìí ó ti lé ìtẹ́ mọ́ dè mápá ó ti lé ìtẹ́ ti gbé sínú agbádá wọn àrò bí já àfáà ní àfáà ló ṣe àfáà ní àfáà tó bá ṣe tó wá wùwà wèrè ẹ fi jẹ́ jẹ́ mọ́rò kẹpa tiẹ̀ jẹ́ mọ́ bẹ̀kẹ̀ lúlùkulù tí kò sí ẹni tí ò bá ti pẹ́ ìmọ̀ ilé wa law anna ahla al-ilmi sanahu wa law 'azzamuhu fi an-nufusi la'udhima kí là ń bá káàkiri èyí wọ́n fẹ́ mọ̀ yọ àwọn kèfèrí inú àwọn náà ní o àwọn yìí náà àwọn ọmọ wo ẹ̀kọ́ ìmọ̀ jáde tẹ̀lé ṣe mubahala ní tí mo ti fi gé àwọn ọmọ bàbá Èkó mo ti ṣẹ́ wọn lẹ́yìn síbẹ̀ bàbá ńlákùnrin tó jáde kápẹ́ àfáà ọ̀láfà ní ojú gbogbo ayé ẹ tó bẹ́ẹ̀ wallahi alazim bàbá Èkó àfáà yín dẹ̀dẹ̀wò rẹ̀ ẹ bọ́ síta kẹ́ẹ̀kọ́ ìyàwó àtọmọ yín pé kápẹ́ ní tẹ́ni sọ ó bá ìsìlámù lọ ó bá Ọlọ́run àtànábì wí lọ ó sì bá ìmọ̀ ẹ̀sìn lọ kíbi Ọlọ́run kó bókùrọ̀ èyí játijàti ẹ wá di àgbákò sílùú tẹ́ni kan bá ti wá kọ́ rẹ́ ti odò àfáà yín ẹ wá di olórí burúkú ẹ̀dá ẹ̀ mọ̀ wá bá àwọn olórúkọ jẹ́ mọ̀ parọ́ mọ́ ìkan lọ ṣe ẹ̀kọ́ egbọ́ lọ ṣe é lọ fi ai ìwọ́n tó pé lọ́mọ babalágége yẹn wọ́n ní kò sọmọ rí ní ìbọn ẹ sọ nìkan tó pé lọ́mọ babalágége tó ní láàrí tó jó lórí ire ẹ̀dá tó tún ẹ̀sìn ṣe lórí Facebook ẹ sọ nìyẹn tí ó yẹ pé àwọn olórí burúkú ìgbà ìsìn jẹ́ káàkiri yàrá tó lọ àdékù àdàbí tó ẹ pé yóò dòdò rẹwà lóko ó sì lọ ṣe ai ó wá gbé ẹ̀kú lébà bẹ́ẹ̀ lórí láṣẹ mi ìgbégún rí láyé mi wọn gbé ń dìlé wáyé ó wá kọ right up síbẹ̀ pé bàbá òun ló mú igun olóòlù àwọn bàbá òun ló ṣe kíní kan ó dẹ̀ kọ síbẹ̀ ẹ̀ dẹ̀ bẹ̀rù bínú ọba dẹ́dà
láti dọ́tà wa ti ń kó tá a ti ń gbá fún àyín ní kó as far back as 2017 2018 dè ní ẹjọ́ dá ti dè fíìmù àfáàyín síta èbí wọn náà bú Mùdírù so ebú tá a bú Mùdírù yín síta tẹ́ ẹ̀ bá lè sọ jáde ìbínú ọlọ́kùn máa bá yín Mùdírù yín pé sàbí ànábì dẹ́dẹ̀ wẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ èyí aláburú jàtìjàtì Mùdírù yín pé sàbí ànábì lélẹ̀ tèkété tó yà pé ọ̀tọ̀ bàbá tiẹ̀ ló ń kà ó lè tú bẹ́ẹ̀ wà á yẹ adabu ma'al ulama níbo ló wà pẹ̀lú pé kí ni o ẹ̀kọ́ pẹ̀lú àwọn àfà níbo lẹ fi yẹn sí ẹ̀kọ́ pẹ̀lú àwọn àfà níbo lẹ fi sí alaysat luhumul ulama'i masmumatan okay ọ̀rọ̀ àwọn àfà òdì kìíní mọ́ ẹ̀yìn aláburú dáadáa yìí ẹ̀ ní rí gbogbo àwọn tó kira àwọn ọkùnrin aládánwò ẹ̀ ní rí kankan ní ọkọ̀ bàjẹ́ rí àwọn onísúnà iná ni ìkan lóhun bàbá olódodo ìkan gbogbo àwọn aburú èyí tó sàṣẹ jẹ èyí tó pọ̀fọ̀ èyí tó ṣe gbẹ àwọn àmọ́ ìṣàlàyé ẹ̀yin olórí burúkú ẹ̀dẹ̀ tó dọ̀ta wa lórí ẹ̀ lórí gbà sọ pé kí ni yóò sínú ẹ̀sìn wa ó wá lọ ṣe ẹ̀kú eégún ó gbé síbẹ̀ ó kọ̀ ọgbẹ̀ síbẹ̀ àwa ní kó lọ sọ́lé ẹjọ́ ẹ̀yin wèrè kó máa ní àwọn mùsùlùmí gbéra wọn lọ́lé ẹjọ́ ó ká ṣẹ̀ríà ni wà mí maqasidi ṣẹ̀ríà hifdhul ilm nínú objectives ṣẹ̀ríà márùn ó náà ní kó ṣọ́ personality ẹ̀yin rá dáradára yìí ó kè ń sìn àwa ń gbìyànjú kọ́nà kó dé gbìyànjú gbogbo aládé so tá bá wá débì kan táwọn náà ṣèbí ní ọdún báyìí wọ́n sọ pé eléégún ni ẹ́ ò dẹ̀ sọ̀rọ̀ ẹ̀yin aládánwò yìí ṣèbí gbogbo tẹ́ ń wá lè rí ẹ̀yin náà wá kádì fíìmù dẹ̀dẹ̀ wúrẹ́ ni káyé yín lè bá bàjẹ́ kẹ́ lè bá lọ́lọ́run wàlá ọlọ́run dẹ̀ ní fún yín ṣe bí ìdìnnìlá kò ní ṣẹlẹ̀ àdàbí tọ́nà ò bá jẹ́ ọlọ́run mọ́lókù àdàbí tọ́nà bá wà lẹ́yìn alábòsí lókù kam tatlubuna lana ayban fayu'jizukum wa yakrahu Allahu ma ta'tuna wal karam ẹ̀ ń wá kiri ẹgbàgbé ayé America's night lórí save your soul táwọn gbàgbá yín lágbàgbá wọlé lódò òfò kọ́tàlá àti kọ́tàlá nígbà tí ìṣẹ́pẹ́ ẹ̀kàn ya ẹni àdánù 95 ṣe 2950 ẹ̀yìn èèyàn dáadáa ìkápẹ́ lómi ló sọ ẹ̀mọ̀ ṣe yẹyẹ àwọn àti tó ti já àfáà yẹn ẹ̀dí aládánwò ẹwà dákẹ́ síbẹ̀ ẹ̀ kò lè yé yín ni ẹ̀yin ni ò lè yé ìmọ̀ ní bàbá ìmọ̀ òfowó lélẹ́yìí ẹ bọ́ta kẹ́ ní kí ìbílẹ̀ ọlọ́run kó bá yín tí kí ní tó sọ ẹ bá bá ìmọ̀ lọ ìtazara tàmọ́dà ní jẹ́bẹ̀ ẹ bọ́ síta ẹ sọ pé tó tún yẹn sí orí bẹ̀ ẹ tó bá bá ìmọ̀mù ní sùjúdù ẹ sọ kórí bẹ̀ àtòṣì àdàrà àtàtẹ tẹ wá ń pọ́n orí burúkú ẹ ń pọ́n ọjà tó ti ra tó ti ń ṣèdín ẹ wá fẹ́ pákéjì yẹn fáwọn yẹn adẹ̀ lára níta dọ̀tá yín sí nìyẹn ẹ̀rọ bàbá oníjálàbí bàbá ẹ̀ ṣe jálàbí wá ní ọbọ̀ ọ̀tà wá kò ní kófò jẹ́ tiẹ̀ tí bàbá mi bá ṣe jálàbí fún ẹ̀kan rí láyé àbẹ́nìkan rí kó jáde síta a ní kófò jẹ́ ti yín kí ìbínú ọlọ́run kó mọ̀ wọ́n lórí yín láíláí kápẹ́ mi tẹ́ ń pè wá fa jẹ́ yẹn tá a bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin kan lẹ́mọ̀ béèrè ẹ̀wọ̀n fúnra yín ẹ̀wọ̀n ló ṣe ẹ̀wọ̀n jọra ṣé yẹn là ń bá yín sọ àní ẹ̀ jáde síta ẹ̀kọ́ mọ̀ jáde àdánwò ti dé bá yín ayé yín ti bàjẹ́ àṣírí yín ti tú ẹ̀ já mọ́ anything àmọ́ wallahi àyà Kùránì tí ó ràn yín yẹn hadithi tí ó ràn yín yẹn ẹ̀ mọ̀ lo ẹ̀wọ̀n náà wọ̀ta ni wallahi ẹ̀wọ̀n náà wọ̀ta kò sí táwa béèrè fún pé ibi tí wo ti ṣẹ̀wọ̀n yẹn lọ́mú jáde ó kì í fẹ́ káwọn yẹn dákẹ́ ẹ̀ parọ́ ẹ̀wọ̀n wọn yẹn ẹ̀ wá ní ìṣe bí mọ̀lẹ́ fi máa ń ṣe fáàrí tẹ́lẹ̀ ẹ̀yin làáfà gbogbo ayé ẹ̀ wá lè jáde mo tún ta yín láyẹ̀ lẹ́ẹ̀kan sí tí wọ́n bá mọ̀ pé ó jọmọ dẹ̀dẹ̀ wúrẹ̀ tó dẹ̀ ṣúọ̀ fún ẹ pé àáfà yín wà lórí òdodo mọ́ kó yàwó àtọmọ ẹ̀bọ̀ ó sọ pé kí ìbínú ọba adẹ́dà kó bá ẹ akórí òdodo ló bá wà lóòótọ́ ní táwọn ti sí yín nìyẹn bàbá ńlá kún yóò dẹ̀ lè accept ẹ àfi kẹ́mi jalè bábẹ́ ṣe ń ṣe yẹn kò dẹ̀ kàn wá kò kàn wá ṣẹ́dẹ̀ yẹn ní àdáhùn yẹn ní humanity yẹn ibi tẹ́ ẹ bá wà délé àfa kan náà yẹn náà wé láwà ní akímo ní láwà ní pupa ayé yín wá bàjẹ́ ẹ̀dẹ̀ ń jẹ pẹ́rẹ́ yìí mọ́ ṣé n táwọn tí wọ́n kọ́ yín ṣé n tí wọ́n kọ́ yín rè àdàbídàgbé tẹ́ kọ́ nílé kí ó lẹ̀ ṣe lókù ìkan náà pé ó pè rẹ̀ láàfà kíní kan ìkirè lèyẹn náà wà àfa yìí tí yóò lágbẹ́rẹ́ sórí báyìí yóò sì mọ pọ̀fọ̀ iṣẹ́ àwọn àjẹ́ iṣẹ́ kìíní kan ọmọ kéwu rẹ̀ òun náà ní ìkan tó ń polówó ìmùlẹ̀ yákèrè olóhùn ajánà sí àgbà orí burúkú ni àwọn ọmọ yìí fún ṣe ayọ̀ ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀yìn àgbàgbà ní Islam táwọn bá wá kọ̀ bàjẹ́ yẹn àwọn yẹn la wá dáràn èèyàn sọ pé nítorí wọn sọ yóò rí bẹ́ẹ̀ ní Ọlọ́run bí ànábì wí ìwọ náà sì mọ́ sálẹ̀ kan ẹ pé ò rí bẹ́ẹ̀ ẹni ẹlẹ́tì wá sọ̀rọ̀ ta ẹ mọ̀ bàálù kọjẹ́ wallahi lè rojú ọba dẹ́dà àdàbídàgbò lòdò lẹ́wà lókù jẹ́ ẹná mi létí orúkọ àfáà yìí kìíní kan kí ló mọ̀ ń pèrè báyìí tó ń sọpọ́ọ̀tì olóṣèlú kan ní Ọ̀ṣun báyìí ìkejì àfáà kí mìíràn jọ ń lọ káàkiri báyìí náà ni orúkọ kí lórúkọ ti èèyàn náà o àfáà kìíní kan ló pe rẹ̀ ọ̀nà òdodo náà ó pe rẹ̀ ní ọ̀nà òdodo subhanallah ẹ̀ ń fi orúkọ ìsìláàmù ẹ̀ fi ń kọ́ àwọn èèyàn pápá mọ́ra ọ̀nà òdodo ló pe rẹ̀ oníláwà nílò náà ṣé bá àwọn bàbá alámúnigun tàná ṣe ṣe nìyẹn tó fi látùbọ̀ tán rí ṣé bàbá alágbàdì ṣe ṣe nìyẹn ó wá ń béèrè ẹ fún un ní àyà kan tó ní ká mọ́ jásì jẹ ẹ fún un ní àyà kan tó ní káwọn ọmọ ṣoṣolé àtàwúre subhanallahi alazim àdánwò mọ̀dé àgbákò mọ̀dé táfà bá ń béèrè lọ́wọ́ wa pé ká fún un ní àyà kan tó ní kó wọn mọ̀ ṣe ìmùlẹ̀ àwọn àgbà inna lillahi wa inna ilayhi raji'un ẹ sì gbìlá wà ní sórí wallahi ní Facebook ní TikTok mo ti rí fídíò yẹn ó ṣó gbẹ́rẹ́ tó là sórí báyìí gbẹ́rẹ́ wallahi ó ní gbẹ́rẹ́ arọ́bì nìyẹn ẹ̀yin ká sì ń kírun lẹ́yìn yẹn àwa rẹ̀ nìkan tán bóyá náà àwọn ọmọ dẹ̀dẹ̀ wòrè aládánwò yìí ni o àbáwọn yòókù tí wọ́n ara àtàkẹ́ àwọn olórí burúkú yìí fọwọ́sowọ́pọ̀ lórí ìbàjẹ́ ẹ̀dẹ̀ fẹ́ wú Islam tó yà torí pé ẹrù bẹ́ẹ̀ pọ̀ ju àwọn olódodo lọ ẹrù bẹ́ẹ̀ lè dá wọn lákẹ́ pẹ̀lú ṣíṣẹ́ ṣe yẹn ó bá mi ní TikTok ń jọ wo fún mi lẹ́rìí jálàbí ó dà sí rọ̀ fún ṣépè ó sálọ ẹ̀yin jàtìjàtì àní bàbá ńlá pé ẹni tí ò ní jálàbí wà ní Islam bá iṣẹ́ mo tún ta ẹ́ láyà á ń ta ju challenge yẹn síta kì í dẹ̀ ṣàwàdà kò
kò túmọ̀ sí pé aṣọ pàwọ́ alámímọ̀ jù àní kankan wọn kí ni wà o àmọ́ ìwọ tí wàá sọ pé jálàbí wà ní Islam tá nàbí mu wa ìwọ tí wàá sọ fún mi pé dẹ́dẹ̀ wùrẹ̀ ọ̀gá yín àfáà ni wàláhì wàá jáde síta wàá sọ àfáà tó wàá sọ bí tó fi já àfáà ní tó fi já àfáà wàá sọ àfáà gbogbo ayé wọ́n bẹ̀ kó padà sí yín lẹ́nu yín játijàti wàláhì àfáà ó gbé gbẹrẹ sí orí báyìí ó tún ṣe kan náà ó ń pọ̀ fọ̀ ọmọ rẹ̀ ní tó ti já ìfàjọgọ́gráfì ó ti dá láṣìṣe báyìí ó ti ń dirun sórí ó ti mutí òun náà ti donífà ó ti dọlọ́run mílà ó ṣe ìdá láṣìṣe just 3-4 months ago ọmọ kí wàá fọ́ọ̀nà òdodo yìí ni o ló fi jẹ́ pé wàláhì ọ̀nà ọmọ ṣàánú àwọn sálàf wọn inna hadha al-ilma dinun fanzuru amman ta'khuduna dinakum Ibn Sirin rahimahullah ó ní ìmọ̀ yìí o ẹ̀sìn ni o kì í ṣe dandan kọ́mọ ẹ lọ lè kéwu mo tútù sọ tó bá ti jẹ́ pé àwọn àfọ olórí ibú à ń pa láǹgbá kiri à ń ṣe jálàbí kiri à ń kó Kùránì káàkiri ilé olówó elébi tápá àwọn ló bá fọmọ ẹ fún wọn bá yọ ọmọ ẹjẹjẹ lọ wá nǹkan mi ó lè lọ ṣe programming ó lè lọ ṣe kọ́ọ̀sì mi tọmọ tí ó wà kí ó tí ó wà dolórí burúkú tí ìbàlẹ́jọ aburú wà bá ẹ wọ́n dánwò àwọn játijàti ò ní túmọ̀ rárá àwọn ní humanity náà ló bá oyè wọn débẹ̀ ọmọ Yorùbá lòun ẹwú gbọ́ tí Akeem yẹn jáde ẹrù bẹ́ẹ̀ ń ta Islam lọ́pọ̀ ẹ̀ ń yẹpẹrẹ ni ayé yín bàjẹ́ wallahi àfi tí ọ̀rọ̀ tí wọ́n sọ Yorùbá ní níbẹ̀ ìmọ̀lókù nahnu qawmun azzana Allahu bil Islam Islam lọ́wọ́ fi pọn ìwé ilé orúkọ Islam lẹ́ fi jáde ẹ fi wá sí jáde Ọlọ́run sọ pé àwọn àfáà wa gíní àwọn èèyàn wà kọjú sọ́dọ̀ yín tán ẹ wà gbèrú wọn látẹ̀yìn àbí ẹ wà dolórí ibú Akeem lòun kíní kan lòun ọmọ Yorùbá lòun ni wọ́n dọ̀mọ Yorùbá ni wọ́n ni wọ́n dọ̀mọ Yorùbá ni àwọn àfáà al-aslu fi a'adatina al-ibaha hatta yaji'a sarifu al-ibaha àádá wa al-'adatu muhakkama min al-qawa'id al-kubra ẹgbẹ́sìn yìí olódò òfò ní ẹrùbá kẹ̀kẹ́ mọ́ kọ́ ní òṣìkiri ni wọ́n dánú kiri lé oníkó mọ́ sáwọn àfáà ti dé ẹ̀sẹ́ yìí oníkó iṣẹ́ yìí ọlọ́mọ ti ṣe tán sí bàbá ọlọ́mọ ti wọ́n pè é sí kò mọ́ ó lè olẹ́ sọ́nù tíra tó kà tó sọ pé wọ́n ṣẹ̀ ní láti mọ jókòó dé wọ níbi kó mọ oníkó mọ́. afan al-aslu fi a'adatina al-ibaha afáwa Sa'di nínú mọ̀dúnmọ̀ ìpìlẹ̀ nínú àṣà wa òun náà ni pé ẹ̀tọ́ ni ẹ̀yin olówó àánú ṣẹ̀ríà kápò oṣù 41 lọ́lẹ́ àná tó bá lówó lọ́wọ́ ní sọ kò sí tó tako ní ṣẹ̀ríà lesh li'annaha 'adatuna al-ma'rufa ìṣesí wa nìyẹn wàdí ìlọrin òun rí ń bẹ ṣàìdánì lòun rí ń bẹ náà sàdáàkì lòun rí báwo ní ṣe 41 ti wà ń bẹ orógbó 41 tẹ́kọ̀ sí ìyàbọ̀ wà bá gbọ́ tó bá lówó lọ́mọdà sí rọ̀ kó sí tó tako àṣà wa nìyẹn afẹ́ ṣe mítì ní ọlọ́mọ ilé o oko etílé o wọ́n fẹ́ pin ẹ̀dẹ̀ àfa yìí náà wà ń bẹ mo gbọ́dọ̀ wà ń bẹ àṣà wa nìyẹn àtàyẹ̀jìhá sarifu al-ibaha títí táàfin tí ó gbé wa kúrò níbi ìpìlẹ̀ yẹn wan naqilu 'anil 'asli yalzamuhu ad-dalil la min ath-thabit 'alayhi ìmọ̀ òye yìí ṣẹ́kọ̀ọ́ bóyá à ń kọrin ya afẹ́ kakọ̀ sílà fún yọ ọlọ́mọ mo bá látún fàún olóhun ìyẹn kọ́ ni kéwò àwọn nǹkan mẹ́ta kan bẹ̀ tí wọ́n fi sàṣeyọrí inú ayé afáàyìn gbọ́ afáàrọwọ́ àṣẹ́mọ̀ wá dín wèrè kéwò kọ́ nìyẹn ibi tí ó ṣìtẹ́ ti fi yẹn lù nílẹ̀ Yorùbá ti tó àṣà wa kò sí ní tó tako ọmọ Yorùbá ni wá ọ̀làyìn kálẹ̀ mi jẹ́ mo sì tún lóríkì mi ilé orúkọ lágbára mi ò lẹ́yìn orúkọ mi gẹ́gẹ́ tí wọ́n sọ mí orúkọ lágbára mi ò lè wù mí ju orúkọ mi yẹn náà ìran mi ò sì lè wù mí ju ọ̀nà Yorùbá lọ kí tẹ́wọ́ fẹ́ ta Islam lọ́pọ̀ fáwọn olùṣe aláṣẹṣe jáde àti ọ̀pọ̀lọpọ̀ wọn ní TikTok wọn máa ń ṣẹ̀sìn ni wọ́n ní wọ́n ń jà fúnlẹ̀ Yorùbá wọ́n ṣépè fọ́lọ́ àtànábì kábídí fún wa wọ́n rí kàrí láti jọ́ tí mo ti ju question yẹn sí wọn èyí tó rí abídí kàrí ni wọ́n bóyá ló wọ méjì àbí mẹ́ta tí ó rí abídí kà abídí efigb ìdíkiri mi ní wọ́n péré sí ṣì tí ó wí yí wọ́n rí kàrí láyé àwọn kèfèrí àwa bá jẹ́ mùsùlùmí kútùbà àjímọ̀ nílẹ̀ Yorùbá aṣọ lárúbáwá aṣọ Yorùbá tàbá wa ń bì kan Yorùbá la fi ń ṣe wáàsí yàtọ̀ síbi láwá ti ní ká sóyìnbó ta ní wá ń gbàṣà lárugẹ àwọn àfáàní wa gbádàjù lé ni tó lóṣì babaláwo tí ń wo tẹ́rù kiri tẹ́rù 70 naira ó gbé fún tẹ́lọ̀ 200 naira ògò tí ní ìdí bàtà gidi kan náà tó bá ti wá dẹjá sí olóṣì ó lọ wá ilẹ̀kẹ̀ Ọ̀rúnmìlà kan tó gbé sọ́nù kọ̀kẹ́ imagine ajá ṣẹ́tẹ́ wọ́n ń gbé lárugẹ̀dà èmi ò rí àwọn olùṣe aláṣìṣe nígbà tẹ́ ti jọ pàdé sọ lẹ́kùn lẹ́ja àfà iṣẹ́ ẹlẹ́yẹgún yẹn ẹ̀yin náà mọ̀ àwọn mọ̀ dáadáa yóò tún wá pa ọ̀fọ̀ rẹ̀ ọ̀fọ̀ tó wà lórí àfà mi wallahi ojú ti ẹgbẹ̀jì lọ lẹ́yìn aládàáwò jàtijàti ẹ wá ń fi orí burúkú ṣayọ̀ wọ́n ti dìde o wọ́n ti gbogbo nǹkan láti sọ di fídíà o wọ́n ní ẹ má wẹsẹ̀ o má dáwọ́ o ẹ má wẹsẹ̀ lọ́ntì yín má wẹsẹ̀ lọ́bàwò níjọ́ tí làbíbù ní káwọn èèyàn máa ṣoògùn ẹ dákẹ́ ni làbíbù náà wá ń sọ ó láàfó oníṣúná kò lè láìkì òun ṣá o fẹ́ sọ Islam di party o fẹ́ sọ di politics á láìkì ẹ tó bá gbẹ̀sìn tó bá dúró lórí òdodo òṣì tó ń polówó káàkiri yẹn ìwọ ìkan náà ló ní kọ́mọ náà lóòka ògùn wà ẹnkìní ifá wà pẹ̀lẹ́ wà ó ti tú bá ń bí àwọn ọ̀rọ̀ yẹn káàrù bóyá ìjọ tó bá ti ṣe báyẹn onísúnà ní ẹ gbàkan ló kọ́kọ́ sọ pé ta ló ń dà lúrú Salafi 1990 ó tún yà ó tún wọn náà alùsúnà ní ẹ kàn ṣe bálabàlá ẹ̀sìn lélẹ̀ já ṣẹ́sìn lẹ́ ń ṣe ogun wà subhanallah ẹ̀yin aládánwò ẹ wá ń gbèrú àwọn mùsùlùmí tí wọn dẹ́sìmọ̀ ẹ ń gbèrú wọn látẹ̀yìn dànàbí níta dáwà ó ẹ máa so ogun àwúre àgbélépọ̀ta ṣubúṣeré àmúdó àlùwó ànàwátọ́ gbẹtugbẹtu àfọ̀ṣẹ àkábá òṣòlẹ̀ gbóná subhanallah ẹ̀dẹ̀ ń kéré ìmá nàbí ẹ̀dẹ̀ ní ọjà sí tìyẹn gbogbo lànàbí náà ṣe àgbò jẹ̀dí àgbò ba àgbò ojú àtàwọn àgbò tí o bá ti sọ pé haram lẹ́fìkì khalas àfa àtọ̀dẹ̀ lè dé kó nìyẹn kò rí bẹ́ẹ̀
ìyẹn aládàáwò jàtìjàtì àwa mú ìyàtọ̀ láàrin ìyẹn àti babaláwo mọ́ tí babaláwo fi ní láti mọ bí léèrè pé níbo ló ṣólè wà ní Quran kíní kan ifá ṣe kíní kan ló ń bi àfa kan léèrè ń bẹ ìwọ̀n ẹ̀wà dolórí bọ́ kún TikTok ń bẹ ogun òfò yìí náà ni ìdábàṣe aláṣẹjẹ wà ń bẹ ń tiẹ̀ ó dáṣẹjẹ ayé ẹ̀ bàjẹ́ ẹ̀ lè mọ̀ bóyá èrè kìnnà ni àbẹ́yàn gidi ibi tọ́lọ́ Ọlọ́run yọ ìmọ́lẹ̀ kíyàn rí àfa kínú ìyẹn dùn pé masha Allah òun yẹn ẹ gbọ́dọ̀ tẹ́ ẹ bá ń jẹun lọ́wọ́ ẹ mọ̀ bì tẹ́ ẹ bá ń wò ẹ wá di àdánwò ẹ fẹ́ fún ẹ fẹ́ sọ tọ́lọ́ ń fẹ́ ẹ fẹ́ sọ sí society fẹ́ báwo lẹ́ṣẹ̀ wá látùbọ̀ tán ẹ fẹ́ sọ tí Allah subhanahu wa ta'ala fẹ́ ẹ fẹ́ sọ táwọn èèyàn fẹ́ anasitum am tanasaitum anna ridha an-nasi ghayatun la tudrak wa ridha Allahi ghayatun la tutrak ẹ gbàgbé ní abẹ́ ṣe bí ẹni gbàgbé ìyọ́nú Allah subhanahu wa ta'ala tapá ti tan yín gbọ́dọ̀ rò síbẹ̀ ẹ wà àmọ́ ìyọ́nú àwọn èèyàn ṣe bí akéwò ṣe kí ní láti jọ iná títí pariwo humanity ni ó ẹ̀yin aláṣiṣe ẹ máa ṣe ti yín ó ẹ̀yin kírísítẹ́nì máa ti tó wọ́n ló ti tẹ̀yìn wallahi ó tẹ́lẹ̀ ó tẹ́ǹtà walaw bitaghayna al-izzata fi ghayri al-islam adhallana Allah kí ló mú principal tẹ ṣèbí local champion rẹ̀ àwọn èèyàn mọ̀ pé ló do òfò tẹ́lẹ̀ ni ó ra ń jẹ kí ní ó sọ geography ẹ̀ kò sínú ìsìláàmù ọlọ́run ní gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ ó wà ń bẹ̀ náà yẹpẹrẹ ń tó mú yẹpẹrẹ nìyẹn àfi tó o bá lè sọ fún mi ló ta ìwọ ọmọ ìkàsí tó bá láyà jáde wallahi ìwà ṣe mú báàlà o wà wá sọ bí tí mo ti bú mùdírù yín ibi tí mo ti bá mùdírù ẹ̀ lórúkọ jẹ́ wà á pìsẹ́ǹtẹ̀ síta àwọn yóò lè mọ olórí ibú nínú àwa tiyín wọ́n lè mọ abẹ̀sìn jẹ́ nínú àwa tiyín tí wọ́n ti wá ṣe nǹkan kan ẹ̀ ṣe bí wọn náà ájọ́ tó ti bú mùdírù sọ́ndà fi bú mùdírù jáde ẹ ti sọ pé bí tẹ̀lé wẹ̀ kì í ṣe ìbú náà sahabi annabi subhanallah والذين اتبعوهم في ساعة العسرة nígbà tó lọ́wọ́ ròyìn wọn àwọn tí wọ́n tẹ̀lé ànábì nígbà tí ilẹ̀ lé àwọn yẹn lẹ́yìn ẹ̀yìn játijàti ẹlẹ́nu òfò játi ẹlẹ́nu nínú àwọn yẹn lẹ́wọ́n gbẹnu sí ìwọ́n pèlè léde kété alátẹnujẹ dẹdẹwúrẹ́ qabahaka Allah ya rajul àwọn òbá ń ṣàwàdà àwa ti mọ̀ àwa dẹ̀ ti dúró ànábì ló pìpẹ́ wa izzatuna bi ghayri Allahi dhullun ànábì ti pìpẹ́ wa kalẹ̀ ìgbésẹ̀ rí o as-sabru ala al-adha fihi wọ́n fi ṣùgbọ́n kàn yín ستكون من أمتي طائفة منصورة لا يضر من خذلهم ولا من خالفهم وهم على الحق àwọn kan Ànábì láwọn kan bá ọkàn kan sallallahu alaihi wasallam Ànábì láwọn kan máa bẹ nínú ìjọ mi طائفة منصورة àwọn kan tá máa kún lọ́wọ́ pápẹ́ ìdákẹ́ yìí játijàti ni ẹ̀ ń wá orúkọ wá bàjẹ́ bó bá ti wá láṣẹ kan tó wá gbé jáde àbà atahsabu annaka al-malaku tahurun afani wala tahza bi'aybin nas wahdhar فاكل الشامتين به كسور فاكل الشامتين به كسور وهل من الناس وهل في الناس ما لا عيب فيه أتحسب أنك الملك طور تباتي واري àlébù kan náà ṣe tẹ̀rí bí ẹni kú síbí àmọ́ bá yín sọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ̀ wá sọ wúrowúro ẹ kó mọ̀ jáde ẹ pa lọ́ọ̀ yẹ kó ìmọ̀ jáde èyí tí ò bá yé wa wọn àfa wa á pè wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ àkáwọn tó ń la inú kí ẹ kọ́ wa kùn ní ẹ tún bẹ̀rẹ̀ sí kọ́ wa àwa kì í tijú. man qala la adri fala adri nisful ilm ká sọ pé mi mọ̀ kì í ṣàlébù àmẹ́yìn ẹ mọ̀ ẹ tí wàá mọ̀ pé ẹ mọ̀ abẹ́ ẹ mọ̀ pé ẹ mọ̀ ẹ fẹ́ mọ̀ fi òdo òṣì yẹn gbọ́ ẹ fẹ́ fi gbàjọba kò lè work ẹ jáde síta ìbéèrè là ń bí yẹn mọ̀ ṣe ìbanilórúkọ jẹ́ kó wá wò sùsùn ẹ wá bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù bínú ọba dẹ́dà ẹ sì lọ gbé ẹ̀kú sí bàbá ńlá kún yín lórí láìsà àbá wallahi mo tún fọlọ́wọ́n ọba àlekè ọlábúra mùdírù yín tẹ́ fẹ́ torí ẹ̀wọ̀n nù tẹ́tẹ́ ẹ̀jẹ̀ tí wọ́n nù bí ní Ọlọ́run tán kò tó bẹ́ẹ̀ wallahi kó jáde síta kó ló ń fẹ́ dìfẹ́ndì gbogbo òṣì tó ń sọ lẹ́nu ẹ̀ òṣìṣkò àìdúró tọ́lọ́run lójú ọmọ ìṣẹ̀sìn ìfẹ́ máa fi ìmọ̀ ẹ̀sìn gbọ́lẹ̀ ló fi ń ṣẹ̀sìn àwọn òde bá yín jà kò sí níta àwọn àgbọ̀dọ̀ stoop so low káàní alẹ́ ṣe àìlóní báwo náà ṣe ń ṣe ó easy náà káwá fi àìṣe fọ́tò kan àbí ká máa wá parọ́ ohun tí bàbá yín ò ṣe àwọn òní bá yín ṣe yẹn torí ẹ̀ lódodo fi relevant orí ní tá a sì wà nìyẹn ànábì ní àwọn tá a kún lọ́wọ́ yẹn o la yadurruhum man khadhalahum ọlọ́run náà ti mọ̀ pé ẹ bù wọn ẹ gbà wọn lórúkọ jẹ́ wala man khalafahum abẹ́ni tó bá sọ pé àgbà tí wọlé wa hum ala dhalika àwọn mọ̀ bẹ lórí bẹ́ẹ̀ títí ọlọ́run fi jogun ayé àti ìdí bẹ́ẹ̀ àwọn oníjà pẹ̀lú yín ẹ kí kan nù yín jáde tí personal issue jọ dáwọ́ àti ẹ̀pọ̀ rí láyé ẹ bọ́ta àfààyàn náà ṣàní àwọn àbí ilé rẹ̀ kó dà kù sí wàhálà odò àfààyàn la fi hàn àfi tó bá fẹ́ sọ fún mi pé kí ìbínú ọlọ́run kó bá ẹ ká pé 95 ó ti túmọ̀ 950 lọ́dọ̀ ẹ̀ kò jẹ́ tó wá jẹ́ 95 96 ẹ̀pẹ́ ìgbìyànjú nǹkan mìíràn tẹ́pẹ́ yóò kàn ṣe jábúrú ẹ̀ ni wọ́n lè ṣe mistake bóyá 95 náà bóyá 95 àti 96 súnmọ́ra wọn ẹ̀ tẹ̀ wá ṣe báyẹn ẹ wà lọ gbọ̀nàgbọ̀nà lẹ́yìn aládàáwò yìí ẹni tó bá bá ìmọ̀ lórí ikú ó bára ká ẹni gbogbo ẹ̀yìn adáná sí ìyẹn ní òfin ẹ̀ sì dákẹ́ lórí ẹ̀ ẹ̀yin kẹ́ kọ́kọ́ ṣọ́ọ̀kì pé àwọn ọ̀rọ̀ òfò àwọn ọ̀rọ̀ àdánù tí mú kí ìbínú ọlọ́run ẹ̀sọ̀ kalẹ̀ ẹ̀dẹ̀ tó sọ sórí ìwọ tó ń gbọ́ mi sìn tó dẹ̀ tó fìlà pé kó o ṣépè fún mi mo wù ẹ́ tó dẹ̀ mọ̀ gbọ́dọ̀ mo ń sọ tí wọ́n dẹ̀ bí ẹ̀rí kó ní ọ̀run pa tó bá ilé ṣépè àbò ṣe nǹkan ìbínú ọba dẹ́dà ó sọ̀kalẹ̀ lé lórí àdàbẹ́ kó ní òdòdó lẹ́wà lókù
innal hadida bil hadidi yufal aw yufla méjì náà lọ́lọ́ irin ni wọ́n fi máa ń na irin ṣé dáhùn gáìsì ọ̀rọ̀ wọn ò gbádìrọ̀ tó ọkọ̀ máa sọkún ẹjọ́ mo bẹ́ẹ̀ sì jẹ́ mọ́ wallahi wọ́n sábẹ́ àwọn eléyìí ò ní gbọ́ ẹni ìyà ni wọ́n afọ́ onídùú rẹ̀ di ó ní wàláwùmú lil hurri muqimu radi'un wàlábùdú látẹrùdáhù illa al-'asa ọmọlúàbí tó jọ ọmọlúàbí tẹ bá ti fún lẹ́rìí yẹ́pì kò dẹ̀ rí bẹ́ẹ̀ 950 test 950 ní okòrí kíná 95 mo pé tíra tí mo kàdà kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ò lẹ́sẹ̀ lẹ̀ ọmọlúàbí mo ti gbọ́ ẹ jẹ́ kí mi náà ní tíra yẹn ẹ̀yẹ̀ yẹn lánàá tá a sọ̀rọ̀ lánàá rujua ila al-haqqi fadilatun la yakhfa ala sharif ilmikum ayyuha as-safala ó pamọ́ fún yín pé kéèyàn olódodo kó wá padà síbẹ̀ kì í ṣàlébù àwọn onísúnnà mọ́ ìpé torí pé kó o ṣe wá àṣìṣe kó o ṣìyàn lọ́nà òfò àti ìbínú ọba dẹ́dà ni lánàá tí à ń ṣe tẹ̀fsírí o 95 la pé àmọ́ wọ́n padà jó yé mi pé n ta àkàyàn ò lẹ́sẹ̀ ńlẹ̀ torí ẹ̀yàn ọmọ ilé kéwú tó bí mo ṣe rí nìyẹn Allahu Akbar wallahi náà àwọn yóò sì tuntun ẹ wá di àdánwò sílùú àti sọ nìyẹn wá kábùkù bí ẹ dàrú tọrọ lé bàbá ẹ tí wàá máa lọ agbágídí mẹ وننكر شينا على الناس قولا ولا ينكرون لكم من أنتم أيوه لا ينكرون القول حديثي زيرو ناو زيرو صرف زيرو مصطلح حديثي زيرو usul fiqh زيرو ẹ̀yin lẹ́wà lẹ́fẹ́ sọ̀rọ̀ kẹ́lẹ́ mi máa sọ̀rọ̀ ẹ̀yin ẹ̀yà má bulẹ̀ wọ́rí o ẹjẹ́ wọn bá wà lórúkọ jẹ́ lọ bí wọ́n ṣe fi ṣe wọn sọ gbèsè nìyẹn èyí tọ́wọ́ bá tẹ̀ yóò di àti ẹ̀láyé mi báyìí so lẹ́yìn ẹ̀yin ni àdánù yẹn ẹ̀yin àfà ẹ̀wọ̀n gbéra yín lọ kóòtù nítorí tó bá kàn bá tiẹ̀ tó bá pè é lólè tó bá yé bàbá ẹ̀ jẹ́ tó borúkọ bàbá ẹ̀ jẹ́ jókòó síbẹ̀ táwọn mẹ́lẹ̀ kan tó bá bẹ̀rẹ̀ lórúkọ jẹ́ wọ́n pè é lólè wọ́n lò já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù ńjọba yìí wọ́n ní kinní kan ní ẹnjọba yìí ìwọ dákẹ́ káwọn ọmọ ẹ̀dẹ́ kan bá orí ibúlẹ̀ káwọn ẹ̀ tó wà wẹ̀ wọ́n bẹ̀ lẹ́yìn alábòsí ẹni ànú játijàti ànígbà fún yín afa ní sẹ́rọ̀ ọmọlúwàbí ọ̀rọ̀ ẹyọ kan ìbáwí ẹyọ kan ti tó kí ló tó ń pè sábẹ́ ànábì dẹ́dẹ̀ rẹ̀ kò make sense náà àmì ìdẹ̀wà rò bẹ́ẹ̀ o sẹ́nu kápẹ́ ó sọ pé kì í ṣe ebu ni ó ń justify ni ẹ̀ wọ́n ní a sọ pé sábẹ́ ànábì kan dẹ́dẹ̀ rẹ̀ a'udhu billah bàbá wa ni wọ́n afa wa ni wọ́n ọmọ bó ló wí bẹ́ẹ̀ yẹn ثم الرضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان ذي الكرم يا خالق المصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم ó ṣeun àwọn sábẹ́ náà bá wà yìí tán ní tó pa àwọn sábẹ́ ńlẹ̀ wúrẹ́ o gbogbo ẹ̀yin tá ẹ gbọ́ ẹ má bínú o ẹ wo Sheikh Imran Eleha hafidhahullah wa nígbà táwọn èèyàn ṣì wọ́n gbọ́ pé wọ́n pe sábẹ́ ànábì lálùmọ́jìrì wọ́n dẹ̀ ń ṣàlàyé àmọ́ ìwé explain taya ni àwọn ẹni aburú òfẹ́ gbọ́ wọ́n sì bọ́ọ̀ta wọ́n sì ṣàlàyé ẹ̀ wọ́n sì bẹ̀bẹ̀ tí wàá dín nǹkan kan kù lára wọn ẹ̀yìn kan ya aládàáwò ni níjọ́ tí mufti ti láwọn kó jẹ yẹn ṣó ń gba ìsinmi àbúyẹ pẹrẹ ní tó ń bí ọ̀gá yín nínú yẹn ọmọ ìsì tí wàá gba ìsì yóò mọ gba ìsì lọ ni ọlọ́run ní yí wọn padà sáìdá yóò sì ṣàforíjì wọn yóò tọ́ wọn náà ṣe níjọ́ tí bàbá yẹn ti ṣe pé ẹnìkan wa náà sọ̀rọ̀ kan wá ló kó jẹ ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dà dánwò ni kí ló ń ṣe ẹ̀ kí ló já mọ́ ibi ẹ̀ka ṣe báyìí ẹ̀jẹ̀ náà aláàjì wá sọ̀rọ̀ kan ẹni wàá lóhun tó jẹ kí ni wàhálà yìí ẹ̀ mọ̀ṣúgbò gbogbo àdánwò àgbákò ọmọdé ẹnìkan sọ̀rọ̀ ó dẹ̀ rí kí n tó ń sọ yóò dá ìwọ́dẹ̀ tó ń bá a fi kí ní àdánwò yẹn ọ̀rọ̀ Abubakar ló wà ní kòtò nǹkan lọ táwọn èèyàn tó ti gbàgbé táwọn tó ti bàṣírí ẹ̀ sí ẹ̀ ó ti bọ́ ọ̀tà ó tutù sọ ẹ̀yin olùsì ẹ̀ wá ní fi mahalu niza ẹ̀ ní fi ń tà nítorí ẹ̀ bá fa yín ẹ̀ ní yanjú yẹn ẹ mọ̀ wá ṣe pé ẹ mọ̀ ṣe bá lórúkọ jẹ́ Kabiru má wọlé lẹ́tà tiẹ̀ náà ń bọ̀ wallahi ìwà gbà ibi tó ti ṣe wọn ìwà yọ jáde akúnrin post ẹ̀ online mọ́ṣáláṣí tó ti ń ṣe kútùbà jímọ̀ wọ́n wá mú ilé ẹ lọ́wọ́ nígbà tí wọ́n bá mú bisikíìtì fọmọ kékeré gbà wà rú ilé ẹjọ́ àwọn oníbà yín stoop solo gbogbo ajá káṣẹ̀ mọ́ wá ṣe ilé èèyàn kiri yẹn wallahi mi máa ṣe àfi tí wọ́n kọ́ bá lè sọ ẹni tí mo bà lórúkọ jẹ́ lórí látijọ́ tá a ti jọ wà lórí kan yìí so kò nítumọ̀ ìmọ̀ ni ẹ kó jáde ẹ wá di àdánwò wọ́n ti ní WhatsApp group wọ́n ti wà báyìí báwọn ṣe ń ṣe yẹn àwa send lẹ́tà jáde pé ìwọ tó ní eégún ni bàbá ẹ̀ kíní kan wá rò ìkan pé rẹ̀ ní àwọn àbíyà mọ́dásá tó wà àbíyà pẹ̀lú ògbó ọlọ́run wọ́n tó wà lábẹ́ kíní yẹn wallahi ọlọ́run rí ẹ ó sì mẹ́ aburú tó ń fi ìsìlámù ṣe yẹn kó tó jáde láyé ìbínú ọlọ́run kókò lórí ẹ kó sì ráre bí ibn hayil kọyum àti tó pé péjì yẹn ló fi ń promote ọlọ́run yà lẹ́bi ìlókù tá pé péjì yẹn ìsìlámù ló fi ń promote ìlókù lórí ráre gbẹ̀yìn ayé lẹ́yìn játijàti la ilaha illallah muhammadu rasulullah kí ni problem yìí ìmọ̀lá ni ẹ kó jáde ṣe bá wà là ń sọ̀rọ̀ péjì wa rè ó dẹ̀ ti wà ń bẹ́ẹ̀ for the past 8-9 years à ń gbójú wa jáde à ń sọ̀rọ̀ ẹ̀yin náà láti òfin kíníkà ń ṣe kíníkà ẹ̀mọ̀ bí èbú pọ̀ lára wa wallahi ẹ̀mọ̀ bù ẹ̀ fìfì yẹn sọ gbèsè ni so ìwọ́n wá jáde mọ́ látọ̀ àbíyá ẹ láàrin pé ńgbà tí mo post lẹ́tà yẹn ó wá inbox mi ó wá lo lẹ́tà ẹ̀ di
mọ́dásá tó wà bíyà àwọn òjẹ̀bí àwọn oníṣàpọ́lẹ́dì kankan kìnnì kan ìwọ náà ń bú mùdírù ń bú àwọn kìnnì kan mo kàn sọ pé funny people mo kàn síbẹ̀ pé funny people let your lawyer write my lawyer this is not a charade it's not a charade kì í ṣeré kì í ṣàwàdà mo dẹ̀ block ẹ̀ dànù ọ̀nà mọ́dásá tó wà bíyà èmi orísìlì lọ́ọ̀yà mi lẹ́tà táwa sẹ́ndì wọ́n wá ń kọ lẹ́tà àdìjà àwọn dìde wọn ló pe ni ẹ̀yin tẹ̀ ní túmọ̀ yìí ẹ̀yin tí wọ́n ní ṣé ti Islam wọn á ṣe kìnnì kan rè àmọ̀ pé àní tó bá ti kàn ti ìwọ dákẹ́ tìbẹ́ ẹ̀sìn náà ló ní ká gbẹ̀tọ́ fún ẹ̀ tó bá parọ́ mẹ́ nínú ìṣẹ̀lẹ̀ Islam ìwọ mahadul qadhf fún ìjìyà tó wà ń bi kéèyàn ó bá yẹn lórúkọ jẹ́ ó ká débẹ̀ alábòsí jàtìjàtì sínú àwọn tí ń bẹ̀sìn wájẹ́ làwọn rádaràdà ní humanity wọ́n fẹ́ tẹ gbogbo yẹn lọ́rùn gbogbo everywhere náà fẹ́ wà irú ẹ̀ ló báyìí ṣé ẹ̀rí gbogbo ẹ̀yin àfáà ẹ̀jọ̀ irú àwọn kìnnì kan àsàlátù àwọn rádaràdà yẹn wọ́n ní ìtumọ̀ kankan ní ayé o èyí tẹ́ tún fún wọn ní ẹ̀kan bí ẹ̀wọ̀n relevant ayé wọn ti bàjẹ́ mọ́bẹ̀ ẹ wá wo gbàwọn àfáà tí wọ́n pè wọ́n sí mọ́lídì pè wọ́n sí gbogbo ẹ̀ wọ́n dákẹ́ ńgbà tó lọ chọ́ọ̀chì ẹ̀yin aládàáwò kíkankan lẹ́fẹ́ ṣe fún Islam ẹ̀jẹ̀ àmọ́ èèyàn ṣí ilé ọtí èèyàn àfáà olórí burúkú dẹ̀ tó lọ ọbẹ̀ dẹ̀ tó ń ṣàdúrà èèyàn ṣí ilé ọtí inna lillahi wa inna ilayhi raji'un wa yu'limuni wa yu'limu kulla hurrin su'alu dari aina limuslimuna su'alu dari aina limukhlisuna inú tí ó máa bani lẹ́kún tí ó máa dùn yẹn wọnú egungun ó náà ní pé ìgbà àsìkò wa ń béèrè ilẹ̀ Yorùbá ń béèrè páwọn àfáàdà àrí wọn àfáà ń lọ ilé ọtí ó ń jókòó ń ṣàdúrà ilé ọtí ẹgbàgbé Bobrisky táwọn àfáà lọ ṣàdúrà Bobrisky jókòó ẹni tí ànábì sọ pé la'ana Allahu al-mutashabbihina bin-nisa wal-mutashabbihati bir-rijal ìgbéjìnà sí kí Ọlọ́run kó máa bọ́kùnrin tí ń ṣe bí obìnrin àtọ́bìnrin tí ń ṣe bí ọkùnrin òun ló sì jókòó wájú tí yìn tẹ́yìn ka Kùránì fún subhanallah àwọn aládàáwò yìí ẹ sọ onísúfì kan tí ń kọ̀ndẹ́mù ẹ̀rí ẹ wo gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láwùjọ wa yẹn ẹ sọ ibi tí onísúfì kan ti wá gbé fídíò síbẹ̀ tí wọ́n sọ pé ń tẹ̀sán yóò dá ẹ sọ onísúfì kan tó ṣe rọ́dù fún dẹ̀dẹ̀ wù rẹ̀ rí ẹ̀yin aládàáwò yìí ẹ wò bóyá ẹ fẹ́ sọ̀rọ̀ torí pé nǹkan kan náà ẹ máa ṣíjà ara yín ẹ mọ bẹ́ẹ̀ ṣe jọ ń wọlé awo ẹ mọ bẹ́ẹ̀ ṣe jọ ń jó orí èèyàn tẹ̀ ń jó ọkàn èèyàn kí làwọn ní alápàtà náà ṣe kó ṣe làbá yẹn nísìn kó ṣe successfully yóò máa wọ pẹ́sì àwọn táwọn akọjú mímọ́ náà tá à ń ṣiṣẹ́ lójú méjèèjì àmọ́ àwọn àgbà ọlọ́mọ ìjáde ilé kéwù má jẹ́ kẹ́ni kankan rú ẹ̀ ní olórí burúkú ni wọ́n more keys new house congratulations to sheik kìíní kan iṣẹ́ wo ni sheik kìíní kan ṣe tó fi ní mọ́tò yẹn èèyàn mọ àlè játijàti mọ́tò ṣe post online àmọ́ ẹ̀dí sọ bí tẹ́ ti rówó ẹ̀ odidi orí èèyàn tẹ́ ti jẹ orí igun tẹ́ ti jẹ 419 tẹ́ ti lù látìmù tẹ́ ti lù àwọn ẹlẹ́ni tẹ́ ti báyé wọn jẹ́ ṣètọ́ ni àyíndòkun ìfákẹ̀rẹ̀ ṣe mọ̀kọ́dàm ṣé gbogbo àwọn kíni náà sọ fún yín sórí Islam wà á dúró Ọlọ́run sọ bá ànábì pé fastaqim kama umirt Ọlọ́run ní ìwà ànábì dúró bá ṣe páyé láṣẹ ànábì dúró dáadáa àwọn Ọlọ́run dàrẹ́ ti ọ̀rọ̀ yẹn sí wà á dúró gidi ni ẹsẹ̀ gbọ́dọ̀ mi ó kún Allah ó fa Allah ó jẹ́ Allah kèfèrí láwọn wá yọnu Ọlọ́run walan tarda anka al-yahudu wala an-nasara hatta tattabi'a millatahum ẹ̀yin jẹ́ kí n dá níbi ṣe tiẹ̀ ẹ̀yin àfa wá sí kankan àfẹ́ ẹ jẹ́ kí kírísítẹ́nì kínní ẹ̀yin kọ́lẹ́ bọ́lọ́n dájọ́ ẹ̀yin pí Ọlọ́run ẹ̀yin kínní kan Ọlọ́run wàá rí ìbínú Ọlọ́run ìwọ tó bá sọ pé Ọlọ́run ní pí e má wulẹ̀ kápẹ́lẹ́ wà láwọn kọ́nù Islam á wàá ṣàdúrà fún ẹ àfa àti ń bá wọn kírísítẹ́nì jà yìí àfa àti ń sọ fáwọn tí ń jẹ́ agbẹnufọ̀ fáwọn kírísítẹ́nì àtàwọn aláṣiṣe àbẹ̀ náà pé ọmọ àkọ́bí ẹ tó bá jáde lára ẹ àbí gbogbo ọmọ tó bá jáde lára ẹ àti ìwọ náà ẹ padà gbé aago sẹ̀lẹ́gbẹ̀yìn ayé yín ẹ rí i pé yóò fàájú oníṣìn kí ló dé ṣépè fún mi wà ṣépè fún ẹ ṣé bó ní tán ṣe òsín tó burú bẹ́ẹ̀ ni èèyàn máa rí játijàti ó mà ṣe o gbogbo àfáà tẹ́bá ti ń sọ̀pọ̀tì wọn wọn bọ̀ náà dájọ́ àwọn kìíní kan ìlú gbogbo àti wà ṣáà ní ìrìnàjò ní àmọ́jọ gbèlú ni la yanhakumullahu 'anil ladhina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim inna Allaha yuhibbul muqsitin innama yanhakumullahu 'anil ladhina qataluukum fid din wa akhrajukum min diyarikum wa dhaharu 'ala ikhrajikum níbo lẹ fi àyà Kùránì sí wallahi Islam yẹn tó fún wọn fàárí àtúbọ̀ lọ́n ṣe ní àtú ojúrí láti ẹbí rabbika bil hikma gbádùn kí ni máa ń hikma bẹ́yẹn hikma náà ni pé kò lé mi tọ́lọ̀ bá ti lè kó sì rán mi tọ́lọ̀ jẹrọ wọ́n lè jù mọ́ṣàṣe tó ó dẹ̀ lè sọ fún àwọn ìṣe tẹ̀fírí wallahi àbí sẹ́ńtà kàfàrà yìí pé à ń kọ́ bàjẹ́ pé kí ní òsínú ẹ̀sìn ó ládọ̀tá yín sí náà àì ṣe tẹ̀fírí o wallahi ẹ̀yin náà sì mọ̀ ẹ mọ̀ náà ṣé ó dáa fún àyìn yìí sẹ́ Ọlọ́run ló iyẹpẹrẹ àti sánmọ̀ wa ni fadihatun samawiyyatun asilatun abadiyyah illa an yatuba sahibukum fayatuba Allahu alayhi wa illa fala ṣẹ́rí ọkùnrin yìí tẹ̀ ń sọpọ̀ tẹ́fẹ́ torí ẹ̀dọ́ lórí burúkú torí pé Ọlọ́run má jà lórí ibú o nígbà náà bá délé nísìn tàbẹ̀ sí báwọn yìn àfà oríṣi òyìn ni wọ́n máa fi wá jẹ kódà wọ́n lè fún wa mọ́tò à nídìí Ọlọ́run fún wa lẹ́sẹ̀ bí ṣètìlá ibi tó bá dé náà yóò máa lọ bẹ̀ à ń bèlè Ọlọ́run ti parí yẹn alhamdulillahi rabbil alamin Allahumma kama an'amta fazid barakallahu fi masha Allah la quwwata illa billah orí ibú tí ó dé táwọn àmọ́ wá yẹn tọ́lọ́wọ́ bá àlékè ọlá tó ń bínú sí torí mọ́tò ìlú náà ta how much is it wallahi kì í ṣe fáàrí àdúgbò fọlọ́run كان واجبك هذه قصيدة لسماحة الشيخ
alimọ̀tọ́mtọ́m alikini katawa yìí alimudir Allahu akbar orí rẹ̀ sẹ̀ pé báyìí ni àná kí wàá àmọ́ kó mọ́ kí wàá àwọn àgbàlagbà olórí ibú wo ni sọ àgbàlagbà kan tó tó ànábì nípa sí àwọn àgbàlagbà àwọn jẹ́lẹ̀ kékeré sí àwọn àgbàlagbà kò ṣe sọ síta àwọn àgbàlagbà ni wọ́n ya map of the world sórí àwọn èèyàn yìí ànábì ṣe bẹ́ẹ̀ àwọn yóò wà kúnlẹ̀ síwájú wọn yóò máa ya máàpù yóò máa wọ́ọ̀kì calculus simultaneous equation equals to b minus a kìnnìkan x 5 kìnnìkan irọ́ nìyẹn wallahi kò sínú sí iṣẹ́ àwọn àgbàlagbà nìyẹn kò sí bẹ́ẹ̀ ẹ̀wọ̀n wọ kálíwà 4 years bàbá kó sínú kànga ta ló ná bàbá ń ṣẹ́ iṣẹ́ àwọn àgbàlagbà nìyẹn kò sí iṣẹ́ ànábì ẹ̀dá padà kìnnìkan ẹ̀yìn nìkan òye àṣírí àwọn àgbàlagbà ń bẹ ìkẹ́sì tó ń pè wallahi tallahi thumma billah ó ní àṣàlátù tó ń fẹ́ fún wọn yìí ó lè kí ọ hiv màjání sóńtà sọ fún yín nìyẹn pé ẹ dá padà síbi tẹ́ ẹ ti ń gbé bọ̀ àní mo táyé lájàsẹ́ wallahi kì í dẹ̀ ṣe fáàrí o ọlọ́run dẹ̀ rí bẹ́ẹ̀ ìwọ tó o bá jẹ́ mọ́lì kàzí yàtọ̀ sí pé mo máa bí èbó mọ̀ ṣépè yẹn a mọ̀ pé n tẹ́yìn ní nìyẹn gbogbo nǹkan lọ bóyá òní bí ìtòun kọ èpè irọ́ ìbanilórúkọ jẹ́ ọlọ́run mọ̀ náà ń fi yẹn jẹ́ mọ̀ ṣẹ̀ sí ni ẹnì kí n gbàjẹ́ yín nìkan a ṣe fídíò mi àbọ̀ ẹnìkan kan bẹ́ẹ̀ aṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ìkálẹ̀ pé kí ni olórí ibú lòun òun ò ní ṣoríire wọn á bẹ àwọn èèyàn ilé kéwòlẹ òbẹ́lẹ̀ lè jẹ kò sẹ́ni tó ṣe mistake dárúkọ bòmí ibẹ̀ yẹn náà ń dárúkọ ó ṣe dáadáa òun náà mọ̀ yín mọ̀ ó ṣe ké wàhálà náà mọ̀ yín mọ̀ jàgídíjàgan ẹ kó ìmọ̀ jáde ẹ jáde fún dìbẹ́tì àti pé dìbẹ́tì látijọ́ ẹ ti sádànù àṣẹ ọ̀la ìdìbẹ́ wọn bọ̀ nàìjíríà àwà dé nàìjíríà yàtọ̀ wá pè é a pè security síbẹ̀ a dẹ̀ jọ sign agreement a jọ sign undertaking wallahi a tún challenge yín tí n bá sì ti dé máa sọ very soon so àwọn kankan wà tó yẹ pé ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ ṣòro rẹ̀ ti jókòó bẹ́ẹ̀ bí ó sì máa wà nìyẹn as-sira'u bayna al-haqqi wal-batil mustamirrun ila an yaritha Allahu al-arda wa ma 'alayha nahnu musta'idun wallahi ẹ jáde síta ta ló wà nù kòtò abala pé tí ó fẹ́ lómi síbẹ̀ yàtọ̀ sábú bákìrì ẹni yóò yẹpẹrẹ níwájú àwọn èèyàn yóò yẹpẹrẹ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala yóò yẹpẹrẹ lọ́dọ̀ àwọn màláíkà wallahi mọ tẹ́ ẹ fẹ́ ṣe ọ̀rọ̀ yẹn ti dàrú mọ́ yín lọ́wọ́ àfáà yín yẹn ti báyé yín jẹ́ ó ti fà yín sẹ́yìn wallahi ó ti dá yín padà sí 1800 ó wà láyé kò sí láyé mọ́ ẹ lè rí ìyẹn mú mọ́ àwọn èèyàn ti gbọ́mọ yín lọ́wọ́ tẹ́lẹ̀ àwọn èèyàn kẹ́ yín síbẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن àwọn tó dogo kí ló délẹ̀ yìí irọ́ sí ni wàláhì irọ́ fúlùfúlù lásán wọ́n ní jókà kan lọ́wọ́ tó sáré jù síta wọ́n lò wá àwọn sájúrù kan alhamdulillahi alladhi qala fi alhamdulillahi alladhi akramana bi dini salam wa hayyikum bi tahiyyati salam li ahli salam fi dari salam yawm salam aqulu salam àbíkà lọ́nà wọ́n kọ́ أخلاق سيدنا تحب وبعقوته يلب وقربه تحف ونايه تلف وخلته نسب وقطيعته نسب وعقله قلب ودرب كنك يرون السن وكان شيء يبان إيه يشيل ما لما تدعين إيه مركزي يبلي أبلي كني مقاصد الشريعة كو كامي جفوا كوما مراتب الدين كوما وما كيو جدي والله أي ما كيو جدي لأنه جمع لا فاهم بيبا توني توما قراري يعني أفاني لو بين نحو وني النحو كنك إن الكلام بلا نحو يحسنه نبح الكلاب و ìkànnì bẹ́ẹ̀ bú bẹ́ẹ̀ fi ẹ̀ṣá filẹ̀ ẹ̀ mọ́ fún wọn lésì bàbá ńlá kùn tó gòkè wá bá mi bí ọlọ́run ti parí ẹ̀ ni fa innahum la yukadhibunaka bàbá ńlá kùn yín sẹ̀ ẹ̀ sọ pé àfààní jà àfààní bí tẹ́mi wà bàbá ńlá kùn yín ò tó bẹ́ẹ̀ gbogbo yín pátá àti pòfẹ́sọ̀ nù yín in tó fi já àfọ̀ wájọ sáyé in tó sọ yìí tó ń ba ìsìjẹ́ yìí búra pé kí ìbínú ọlọ́run kó ba ẹ̀ tí n tó bá ń tún bí bàbá correct nǹkan lè ṣe náà ti ń ṣe yẹn wallahi ẹ̀rẹ̀ lè dá òdodo lákẹ́ ọlọ́run dẹ̀ ní fún yín ṣe ẹ̀yà mọ́ tẹ́ni afani innal kalama bila nahwin yuhasinuhu nabuhul kilabi wa aswatu sananiri ọ̀rọ̀ tí o bá ti sí náà wò ń bẹ̀ yóò kàn dàbí pé olóńgbò ń ké ni míyàwó wallahi ìbọ́dọ̀ àfáàyín ṣe rí létí nìyẹn létí onímọ̀ alimun bi ma'na al-kalima yóò kàn mọ̀ pé ta ló tún ní wèrè tán tún túlẹ̀ tí tún gbòyì ẹ̀ tó bẹ́ẹ̀ ó lè tó rí ibi tí ilé ò bá ti fẹ́ ni wọ́n ti máa jiyàn kẹ́ o ìwọ kan lè bá mi tẹ fídíò request káwọn èèyàn lójú ẹ̀ wọ́n ṣe rẹ́ mi tẹ fídíò request síbẹ̀ kí nǹkan bí ẹ lè pé àáfàá yín o ṣáàfàá ni lóòótọ́ tọ́ta àti ìjọsí ta ìkan jáporó ni ìjáporó yín ò dẹ̀ dín kankan lọ́wọ́ kò túnú kankan láàrọ̀ òdodo sínú àwọn tí wọ́n bá ìsìn àwọn alábòsí òun làwọn tí wọ́n fẹ́ máa mú ìsìlámù àpílẹ̀ sáwọn yẹn inú àwọn tó tẹ̀lé wọn làwọn olórí burúkú ní jálàbí tó bá fẹ́ jẹ́ babaláwo lọ́jọ́ babaláwo ìyẹn ò kàn wá o àfa alágbájá ó ti padà di babaláwo ìsìlámù ò ní díẹ̀ in takfuru fa inna Allaha ghaniyyun 'ankum wa la yarda li 'ibadihi al-kufr ó di kèfèrí lẹ́nu ọlọ́run kó bẹ́ẹ̀ nìkan wà ní ìsìlámù yìí tó bá kó ní ìsìlámù yóò wá dùn wá ọ̀gá yín gan kókó mbẹ́ ó kún lóore ju bí ṣe ń rí wal mawtu lil mujrimina khayrun lọ́wọ́ parí màkọ́ mọ́ wal mawtu lil mujrimina khayrun
mina limasai alladhi sa'aita dẹ́dẹ́ wúrẹ́ mina limasai alladhi sa'aita ibi táyé yín bàjẹ́ dé à ń sọ òótọ́ ọ̀rọ̀ tí ń kẹ́ ẹ́ kúkú ó dẹ̀ tún jẹ́ ẹni òfò ó dẹ̀ tún ṣépè mẹ́ẹ̀ má bá ńlá pé òṣèwà gòkè kó wá bá mi a jẹ́ pé ẹni àdánù ní nìyẹn èèyàn ń sọ̀rọ̀ ó dẹ̀ ń sọ pé tamiláyà má bá ńlá pé tí yóò tó bẹ́ẹ̀ ìwọ ṣùgbọ́n náà ṣe láì kó wá fi nọ́mbẹ̀ síbẹ̀ pé alábùbákìrì kan ló wà ní kòtò àfáà yín tó correct ká wá pè wọlé síbẹ̀ ẹ̀yin jàtìjàtì ìjọ òun lẹ́yìn ṣe láì fìdí àwọn bọ́ọ̀bẹ̀ tá à ń ṣe pé ẹ̀ nítumọ̀ ó dẹ̀ tún ṣe pé bíbá iná inna lillahi wa inna ilayhi raji'un dáwọn lè fẹ́ ṣe lè dá ila mata anta fi lahwin wa fi la'ibin wa ma i'tidharuka fi ma ya'lamu Allahu kí lè fẹ́ sọ fọ́lọ́run àwọn oníjàlábí wallahi kò sí ní Islam oníjàlábí ò sì ní jèrè túnbọ̀ remi ní dòmí dòdò oníjàlábí ò ní jèrè wallahi kò kọjú síwájú ìbínú Ọlọ́run kò kọjú sẹ́yìn ìyà Ọlọ́run ó lè jèrè nìyẹn Ọlọ́run ló fún ẹ lépè látòkè sánmà àti tó bá fẹ́ sọ fún mi nínú gbogbo tíra tó ké láyé báàbù jàlábí yọ jáde ibi tó ti ní kò kéwú tán kò dúró lórí burúkú sí gbòòrò káwọn alágbà mọ́ ní sinmi mọ́ can you imagine ọ̀pọ̀lọ́ tí mọ́tò pa ọ̀pọ̀lọ́ tí orí rẹ̀ save ọ̀pọ̀lọ́ yẹn náà sá fún mọ́tò ní mọ́tò tẹ̀ ohun wa tó fẹ́ jẹlọ ní mọ́tò tẹ̀ ìwọ wèrè wá lọ gbé wá fi nǹkan kan kún olóò fẹ́ fi sín gbẹ́rẹ́ àgbélépọ̀ta ìṣúdẹ̀ ó dẹ̀ design orí burúkú fún yín ìyẹn ní játijàti wọn wá ní kùn yín rú ọ̀nà dà òṣìdá ìjẹ sínú nǹkan nǹkan ọ̀gá 32 eku asin 32 kìnnìkan 32 tí tá a fọ́ lórí burúkú yẹn ń júwe nínú fídíò rẹ̀ tí bá wọn fẹ́ ṣe yẹn dà èyí oníjàlábí ẹ lọ jọyìn àwọn ìyókù yín àwọn senior yín táwọn sì wà nínú aláṣìṣe àwọn senior yín nìyẹn lẹ́yìn wà ní DSS ẹ sọ pé ṣe Islam náà àwọn náà dẹ̀ mọ̀ pé n tẹ́ ń ṣe ẹ̀ tó bẹ́ẹ̀ ọkùnrin bàbá olódodo onílé gàlígàlí ojoojúmọ́ ní sí live ní TikTok àwọn èèyàn ti ń pè bọ́ mẹ́ o ẹni tó jọ wèrè kí ló kó bẹ́ẹ̀ ta ló kó bẹ́ẹ̀ ta ló sọ pé ò lè dá ṣàdúrà fún rẹ̀ ìwọ́n tó bá bí ẹ tó mọ̀ pàápàá ni ẹ sọ bí tọ́lọ̀ ti yẹn lẹ́jẹ̀ntì àwọn èèyàn sẹ́gun àwọn èèyàn báyẹn sẹ́gun àwọn máa ń bá wọn ṣàdúrà ta ló yẹn ń ṣẹ́ olùsí ó lè níjọ́ tí wọ́n bá ní ṣòro ta ló ń pè ó ń pè Allah kí ló stop wa láti mọ̀ ní pé Allah fúnra wa nígbà tó bá tó dá wa ní ud'uni astajib lakum ẹ̀yin wá fẹ́ mọ̀ sọ fún abíkáṣẹ́ mọ̀ wá sọ́dọ̀ yín tá lẹ́yìn la yuflihu sahiru haythu ata kó kọjú síwájú sẹ́kù lè béèrè bọ̀ kó sì lè fèrè jẹ́kọ kí nìyẹn wá ń ka yín lára pé ẹwà sọ wá dáhùn àwọn akọ́lá ṣépè fún ẹ̀ nà kí bù ṣépè ó kè ń sìn anábì sọ pé man sabba ashabi fa alayhi la'natullah tẹ́ ń tún fún ẹ̀ ẹni tó bá bú sábẹ́ mi o òfò àtàdánù ìgbé jìnà sí kí Ọlọ́run tó bá ní Ọlọ́run ti gbéyàn jìnà sí inú ìpẹ́ rẹ̀ gbogbo tó ń jẹ́ orí ibú ló ti péjọ síbẹ̀ èmi wá tó àdìsí yẹn ṣé mi lọ ẹkọ báwí àbí kó lọ bá nàbí ibi tó wà Ọlọ́run ní la yuflihu sahiru haythu ata gbogbo oníjàlábí wọ́n ní òní jèrè ìwọ ló ní jàlábí kọ́ lọ́run sọ́nbẹ̀ yẹn onídán ni mo ní kò sí wàhálà sọ tó ń ṣiṣẹ́ láàárọ̀ ṣe àwúre fún mi ọṣẹ ìtajà sọ nǹkan kan tó fẹ́ lọ fa kọ́sọ́mà wà ń bẹ̀ ìyẹn jẹ́ advert tẹ́ ṣe àbí promo tó fi kalẹ̀ pé 10% discount táwọn èèyàn wá ń tú wájẹ yẹ àbó jẹ́ branding and packaging lẹ́yìn ọmọ àlè jàtijàti wá sọ tó ń ṣiṣẹ́ bí oṣù rẹ̀ fún mi Ramoni alápàtà owó èèyàn ẹsẹ̀ èèyàn tó gé ẹ̀jẹ̀ èèyàn tó dò sínú ke sọ tó lè di owó ń bẹ̀ lẹ́yìn olórí burúkú apààyàn yìí ṣèbí iṣẹ́ tí gbogbo yín ṣe náà yẹn tó bá lè sọ tó ń ṣiṣẹ́ bẹ̀ fún wa wá sọ kí nìyẹn fún wa sẹ̀bẹ́yìn náà ní paracetamol sẹ̀bẹ́yìn ní lọ́ọ̀sì sẹ̀bẹ̀ bóyá ẹ̀jẹ̀ ajá náà fi ṣe àníwèrè ní ok ẹ̀jẹ̀ ajá náà fi ṣe àbí ẹ̀jẹ̀ ajá jáde ń bẹ̀ àmọ́ sọ fún mi pé lọ́ọ̀tì yẹn o wọ́n fi ń ṣe oṣó lẹ́yìn ẹ̀yin wèrè náà tó ti wá ẹ ti gbérò àwọn èèyàn lẹ́yìn wọ́n ti mọ̀ káwọn kò ní fẹ́ lọ ọṣẹ dúdú ìyàwó ẹ̀ra ọṣẹ tẹ́ ẹ bá fi ń wẹ̀ wá òdìbò gbádùn ibẹ̀ ni wọ́n tún parí iṣẹ́ sí àní o fi lọ́ọ̀tì ṣe o o fi tẹ̀tùmọ̀sọ̀ ṣe o o fi èwo ló tún wà ń bẹ̀ premier pool o fi ṣe o ká kúlù fún ẹ tó bá ti gbá ní ẹ̀ pé ọṣẹ yẹn fẹ́ ṣe nǹkan kan nù kádà rẹ̀ wàláhì yóò mọ̀ gbóná sí ni that is it òdodo yìí wọn ká yín lára èmi sọ fún ẹ pé mo tún sọ babaláku àfa tí ò ní jálàbí wà ní Islam ẹ lè bá kọ́ọ̀tì bẹ̀rẹ̀ kẹ́ sẹ́yìn síta àfa yẹn o lọ lé kéwú ó sì tẹ̀ lójú ó sì lè dìfẹ́ǹdì pé jálàbí wà ní Islam tá nàbì ṣe wàhálà fún tó jìyà fún tó mú wá ó sì lè ṣe mùbáhálà pẹ̀lú ẹ̀ pé kí ìbínú Ọlọ́run kó bá ẹ kó fọ́ àtàdánù tí ò ní wọn lórí ẹ̀ tìrantìran kó bá ẹ tó bá parọ́ pé jálàbí wà ní Islam wàá dẹ̀ proof ẹ̀ wọ́n jáde bọ̀ síta fún debate simple àwọn àfa yìí ó lé kọ́nu wọn iṣẹ́ olè iṣẹ́ dìbìtì ẹ fi nǹkan tí nǹkan wọlé a'udhu billah kí lẹ̀ ń wá kiri pápá jùlọ ẹ̀yìn ìyá wa kí lẹ̀ ń wá lọ́dọ̀ àwọn afáàlì ní àwọn tí wọ́n bẹ̀sìn jẹ́ nìyẹn àwọn ní humanity àwọn ní jálàbí àtàwọn ọmọ principal so àwọn tí wọ́n ṣe kí ni o tí wọ́n ba ìsìlámù wa wọ́n ba lójú jẹ́ pọ̀ púpọ̀ ẹ má bínú jàre now tí wọ́n dà sọ fún yín nìyẹn kí ni yóò lé o kò lè rárá ṣé Islam ni
àfi tó bá fẹ́ sọ fún mi pé mùsùlùmí kọ́ ni ẹ́ ó ò dẹ̀ lè rí ẹmú bẹ̀ jáde wá ibi tá a ti wá lọ bá babaláwo níbi tó ti ń da afá fáwọn èèyàn kò sí tó kà mí pẹ̀lú ẹ̀ babaláwo kan da afá fáwọn èèyàn ẹ̀ pásítọ̀ kan ní káwọn èèyàn lọ gbómi lórí òkè kan kó ká wá a máa fa àlùpẹ rẹ̀ ìsára àkọ́kọ́ kó ní ìsìlámù náà kó mọ̀ ṣe tó wẹ̀ fáńtà hùr ọmọlúwàbí ni ẹ nìyẹn wàhálà wa ti pọ̀ jù gbogbo nǹkan ní bídíà gbogbo nǹkan ní òdá àwọn oníṣúná ìwọ kó ní ìsìlámù yẹn kó wá òbẹ́ nìkan kan rí tiẹ̀ rò bẹ́ẹ̀ làfà àti káàkiri náà akéwù ẹbí àmọ́ bí tẹ̀ wá ọ̀dọ̀ bá àwọn tó fẹ́ lọ bá dọ́yà àwọn aláṣẹ wallahi láàfin tó bá dìklẹ́ rẹ̀ láláṣẹṣe lẹ́yìn mo fi ọba tẹ́mi mi bẹ lọ́wọ́ ìbúra mùsùlùmí kankan ní ayé òní yọ́lẹ̀ ní islam torí pé fẹ̀sàn tẹ́lẹ̀ ó kàn ń dà wá láàmú ni padà sáà wọn tẹ́pẹ́ tó ń ṣe kiri yẹn olórí olóòlù òun bá àwọn afá lórúkọ jẹ́ ẹ̀yin ti hádùn kan wá sí ti yín rọ ṣe bẹ́ẹ̀ náà lẹ́ ń pe ogun wà kán lọ́mọ ṣoògùn gbogbo yín náà là ń rí èyí tó tóbi báyìí nínú yín ní sọ pé Ṣàngó wallahi láàfin ọlọ́run ló mẹ́rú ẹ̀ àfẹ́ tí ò bá gbọ́ lókù tó ní Ṣàngó ló lẹ́ẹ̀dẹ́ Ṣàngó lòó lẹ́ẹ̀dẹ́ ó ń tọ́ bá ń ṣe Ṣàngó níbi kan òun lọ bẹ̀ wallahi òun lọ jẹun Ṣàngó àfà la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam báwo la ṣe débi ṣe báwọn tẹjọ kóra yín jọ nìyẹn kò jọ oníjàlábí kò jọ kínní ẹ wá kóra yín jọ ẹ̀yin wá ní ittihadul wa'idhin wá sí wò lẹ́ ṣe wallahi funny people wá sí wò lẹ́ ṣe ẹ jáde síta ìwọ ní ló kàn dẹ́mu kábùkà kìlọ̀ wà ní kòtò àbí wá sí olódùkú lẹ́ ṣe nígbà tẹ́nìkan bá ń takọ́ àyàkúrà tí bàjẹ́ torí ẹ̀mọ̀ pété bá ṣe lè jálù bẹ̀yẹn ẹ fẹ́ mọ̀ gba ìlọ́wọ́ àwọn èèyàn ẹ̀dẹ̀ bìkítà láti rí bínú Allah subhanahu wa ta'ala ṣe bí táwọn àjọ táwọn fún yìí ẹ jẹ́ ká ọlọ́mọ jà lórí ibú káwọn náà bẹ̀rẹ̀ sí yìí gba àfa gbogbo ayé mùdírù pọ̀ o àmọ́ kí mùdírù máa kí ọ tó bá hùn olùsí ní wallahi kò mọ̀ nǹkan kan wallahi ìràfi olódo ni kábíkà wá pọ̀ lólódo wá lè bú lọ́dọ̀ tiẹ̀ pọ́sítà kò ní tó ń sọ yẹn sẹ́ ìmọ̀ ní lóòótọ́ olódo ó ń bẹ̀sìn jẹ́ simple so tí wọ́n bá rí pé claim nìyẹn you can come out and debunk it pé irọ́ lẹ́pa o ìṣòlódò 95 ó túnmọ̀ 950 lọ́tọ̀ kọ́tàlá àti kọ́tàlá gẹ́gẹ́ náà ni o mo jẹ́ sáré bọ́m̀bí tí mo ti lọ mẹ́rin wá ni mo ti kẹ́rìndé Felix Nola olúwa mbẹ́ sàgbákiri ẹgbọ́n dára àwọn a'udhu billah wallahi tó bẹ́ẹ̀ ṣe àṣẹ wípé ẹ ti ẹ̀ lè accept challenge táwọn ti síta yẹn àfi dábàá kọ́ ọmọ fọ́pọ́ láwọn èèyàn ṣe lókù ẹ̀nà kí bùkínì kan lọ́yà sọ fún wa àbúwákiri sọ́nà dákẹ́ nìkan kan mẹ́ ó fàyè lẹ̀ fún ìṣíádìí wèrè wo àbọ̀mọ̀ ó mọ̀ kíṣẹ̀ rí àlàwá ṣe ìṣíádìí náà lẹ́wà sọ ìtajà tẹ̀lé báyìí kì í ṣe kíní o ẹni tó dé dárájà tó ìṣèhad mujtahid nílẹ̀ Yorùbá ẹ̀yin afáwọn ẹmọ bínú ẹ̀yin náà lè fi kọ́ wa o ẹ̀yin ò tí ì rí o al-mujtahidu al-mutlaqu eléyìí ẹnu ẹ̀wà orí ẹ̀wà ń bẹ fúlì tabalẹ̀ àkànlẹ̀ Yorùbá wà lè rí mélòó kan ṣá àmọ́dẹ̀rẹ̀ rẹ̀ kódà àwọn kò tí ì sí níbi tó bá ti ń sọ̀rọ̀ mímọ̀ ọ̀rọ̀ mímọ̀ kó lanu wallahi alazim àbòsílẹ̀ kan ṣe pé wọ́n fẹ́ sọ̀rọ̀ mímọ̀ principal wa gbọ́dọ̀ lanu tí bá ṣàdánwò tó dé òun ò gbọ́dọ̀ lanu àwọn tá pé à ń pe kí ó fún ọmọ yóò sọ̀rọ̀ dáadáa wọ́n bínú èyí mi ni ó yà pé dentist ó yà lanu ẹ ibi tí ó ti lanu nù tó bẹ́ẹ̀ inú ẹ̀sìn sórí we continue to be your headache ìmọ̀ ni ẹ fi bá wa jagun ẹ má ṣe bí tọ́ọ̀gì mọ́ ẹ má jẹ́ olórí burúkú àwọn èèyàn tí wá mọ̀ yín olórí ibú ọjà tú bọ́ bá lẹ́nìkan tó ṣe pé wọn ní ìrùsíbò míì ẹ̀yin náà ẹnìkan tó ní bàbá ẹnìkan tani bàbá tiẹ̀ ẹnìkan òfò àwọn karabiti idha ayatihu al-hujjatu lajaha ila al-quwwati wal-iftira la nastagrib kò jọ wá lójú wallahi àníṣe orí ìwọ tí wàá sọ fún wa sẹ́ pé àáfàá yìí nímọ̀ ní tí mo sọ nìyẹn ó ṣe jẹ́ ìyẹn ṣe wá le ṣe bí lọ́dọ̀ tí àáfàá gbogbo ayé ni ta ló sọ pé yíṣà ò ní padà kíní kan yá kíní kan la ta ló sọ pé ká mọ̀ sí 419 ta ló sọ pé ṣòkòtò kí wọ́n bá ńlá kún yẹn tó bẹ̀ kẹgbẹ́ síta ẹ̀yìn jẹ́ àìṣà ṣe yẹn ló ń yẹ lórí bọ́ọ̀tà sọ́pàdé ìsìn yẹn dọ̀ yìí fún ó yà nígbà ní wàá wá ṣe ẹ̀sìn àgbẹ̀ history jáde àgbọ̀rọ̀ lágbáwá jáde àṣẹ wedding 1450 something years ago ìwọ olùsí jáde sìn wọ́n tẹ̀lé lẹ́gùn fúlẹ́gùn fún àwọn wèrè níjọ́ òun ṣe kádámọ̀ dínà ẹ̀rí pé kò fi àìṣà léjì yẹn wọ́n tó bá mọ̀ kó tó bẹ́ẹ̀ ẹ̀ kàn máa ṣe bí wèrè àwọn ẹ̀rìn gíníkan tí wọ́n lè fọmọ tí wọ́n lè ṣe gíníkan emotional argument nìyẹn wàá kó mọ̀ jáde ìyàwó Aisha òkè náà òkè àfa àwọn àfa sàbùrún mina sọ̀hábì fáwọn kọ́lé alifi kọ́dínà kọlu mina alhadithi anil mukhtari khayri mudar Abu Hurayrata Sa'dun Jabirun Anasun Siddiqatun wabnu Abbas kadhabun Umar ẹ̀mí yóò fẹ́ bọ́ ẹ̀ẹ́dà ṣe preamble ni tó tàbá rí tó láyà nù yín tó fẹ́ sọ ẹ̀ tó wà ní kòtò fún wa tó fẹ́ sọ fún wa pé ìtazàrà jàmọ́dà ní jẹ́bẹ̀ tó fẹ́ sọ fún wa pé àṣubú àrùbá ń tàfà yín túntukùtù ó correct tó fẹ́ sọ fún wa wípé ọlọ́run fàṣìkò sínú àṣùbá tó fẹ́ sọ fún wa pé tó bá bá ìmáàmù lórí ìsùjúdù ó bá tó fẹ́ sọ fún wa pé tó bá kírun zúrì láago mọ́kànlá aago méjìlá àbáago kan ìkú kìkì ló kí ó ṣe fòdó hàn
àtàwọn òṣìrànù tí ń sọ lẹ́nu káàkiri wọn má wulẹ̀ kan mọ́ defend blindly afẹ́ kò láyà ṣe bá kílẹ̀ mọ́ pé láyìn náà akínwá akínwá mọ́ wọ̀ọ́lì àfi tó bá já kín dandan lókù àbá kí dìde ni àmọ́ tó bá jẹ́ ògbé akínkanjú ìmọ̀ ni wà kó jáde ó bẹ́ẹ̀ kan nínú round nuisance ní àwọn èèyàn ti mọ̀ yín wọ́n kẹyìn lẹ̀ ara ní kẹyìn lẹ̀ ó dìgbà tẹ́ ìbá tó dá sọ́bẹ̀ sí náà wọ́n ní gbogbo àwọn àrùkàsí wọ́n ní ká jáde wọ́n ní ká dá 50,000 wọ́n fẹ́ gbé mọ́bùná wọ́n fẹ́ gbé ruwaki wọ́n fẹ́ gbé lájà kẹta Masha Allah ní táwọn sọ̀rọ̀ pé barakallahu fi gbọ́dọ̀ táwọn náà bá ní iṣẹ́ iṣẹ́ kàdámọ̀ ní kó gbọ́dọ̀ bàjẹ́ kò sẹ́ni tí ó bá yín jà sí yẹn kò sẹ́ni tí ó tan kámẹ́rà àbí kọ́mẹ́dì tẹ́mọ̀ ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ dé yẹn tẹ́mọ̀ iṣẹ́ tẹ́ fi máa ń fi òdó hàn tẹ́mọ̀ ṣe lé pé yẹn ẹ kàn máa sọ àwọn nǹkan míì ẹ lè máa pa lọ pé àwọn ní ayé ìjọ sí àánàkùnrin náà àwọn bàbá ní láyé ìjọ sí gbogbo àwọn ẹranko wá payá wọn jẹ ajá nìkan ló gbọ́n wá gbéyà rẹ̀ lọ́run yóò máa lọ táwọn ẹranko ebi bá ti pa àwọn ẹranko wọn wà lọ gbóúnjẹ wá rìwáyà tí wọ́n fi gba orin tó kọjọ́ náà wá oní pé tí ajá bá ti wá débẹ̀ yóò máa sọ pé ìyá ta kùn wálẹ̀ àlùjànjàn kí jan gbogbo ẹranko ló pa yèyé ẹ̀jẹ̀ àwòkàn kọjá bẹ̀ akàn rẹ̀ rìnrìn wọ́n yìí zàmà rú bìlá wòye náà rú kìrọ̀ ọ̀mà àwùlẹ̀ ní dùn àsì ní kọ́mẹ́ǹtì kódà kò sẹ́ni tí ó ta kámẹ́rà fún yín ẹ máa ṣe yẹn náà we should talk about our religion. That is the reason why Allah keeps to disgrace you. Allah keeps disgracing you, exposing your shenanigans. You are free to talk about something else. As a matter of fact, nobody will come out for you. Nobody will say anything about you. Nobody's going to comment about whatever you say. You can speak gibberish as you like. But if you talk about this religion and you think you want people to keep quiet, it's not done that way. You must bring your proof. Ọlọ́run ló kí wá láyà Ọlọ́run ní kul hadhihi sabili ad'u ila Allahi ala basiratin ana wa man ittaba'ani ọ̀nà mi rèé wá sí tó fẹ́ ṣe ad'u ila Allahi ala basiratin ó gbọ́dọ̀ clear bàjẹ́ ó clear pọ̀ bí àṣà ṣe kò mọ́ kò dàrú àbá ń sọ adẹ́fọwọ́ gbáyà pé bá bá lápò ẹni tí ó yọ Abubakar kó ní kòtò pẹ̀lú ànábì wallahi fún mọ̀bílà wàá ṣe ẹ̀sìn wàá ṣe ẹ̀sìn nísinsìnyí ìwọ lẹ́rìí Abubakar kan ní bẹ́ẹ̀ wallahi ò wọ́n bí ẹni kó gbé jáde wọ́n bí àfáà yìí kó gbé jáde ayé yín wá bàjẹ́ ẹ wá jánu pa ní bàbá sọ ìmọ̀ ní ìmọ̀ òfowó kó mẹ́ ala basiratin ana wa man ittaba'ani àti jàwọn sábẹ́ wá di ẹmu aqulu qala Rasulullah wa taquluna qala Umar àbí kó dé òkúta mọ́ ọ̀rọ̀ nísinsìnyí àwọn ẹ̀sìn kì í ṣàwàdà if it didn't day afa yìí kì í ṣàfà wallahi alazim owó ọ̀tẹ̀ tó lè pèlè àfà àfẹ́sìn lásọ yóò àfà lóga àgbà kò sí ń bẹ̀ náà wọn náà mú sí ìdúnjẹ dẹ́n lóga ìlú wo nìyẹn ṣé kìí sáyé ló sọ ni àbíbànú tẹ̀mí mi ló ní àbíbànú òde kí ni jẹ́ lọ sinmi agbájá ṣòye wọ́n wà ń bẹ̀ tán ń gbọ́ mi báyìí wọ́n jàporó síbẹ̀ tá bá parí program tó a ti lọ wọ́n ṣe wá yọrí jáde bẹ́ẹ̀ ṣe mọ̀ dẹni lẹ̀ nìyẹn wallahi àṣà báwo mọ̀ sọ̀rọ̀ kí sọ̀rọ̀ ti wà là ń sọ nígbà ẹ̀ fi lè dá wa lákẹ́ nìyẹn ìwọ náà dẹ̀ mọ̀ tó bẹ́ẹ̀ má dùn lárọ́ bí láti kà á tún wà lọlẹ̀ lágbáwá láti ilé tó fi dé ní àdùn wallahi tí wọ́n kọ́ wa yẹn ò dàrú ọlọ́run bá àfàlùbáríkà sí wá lé wọ́n ti ṣe títí wọn níta lè ṣe kápẹ́ bá rí pé eléyìí tí ò mọ̀ kí ó pé eléyìí tó jólódò ìyẹn náà bá ti fi dá wa lákẹ́ ti pẹ́ ó jẹ́ kí ìrọ́dẹ̀ ni aláàmọ́jọ́ ẹgbẹ́ lọ àwọn ṣe oníwọ̀n bá ta kéyìn alhamdulillah àṣetò ń wá mọ̀ sí lọ́dọ̀ àwọn afáwà dọ́là àwọn èyí náà ẹ jẹ́ ká fi ìmọ̀jọ ṣe ń dẹ́fẹ́ káwa ṣe ìyàwó ní stup solo àwa kì í ṣe ẹlẹ́dẹ̀ inú pọ̀tọ̀pọ̀tọ̀ lẹ́yìn tí jayé káwa náà wá bọ́ta káwa bẹ̀rẹ̀ sí parọ́ mọ́ bàbá yín káwọn gbé ẹ̀kú eégún lé yín lórí káwọn wallahi àní ṣe tó rà mọ̀ pé orí burúkú ni ẹnìkan ò ní ṣe wallahi kó láti bọ̀tán rẹ̀ àwọn òní bá yín ṣe yẹn àmọ́ tí wọ́n bá mọ̀ pé ìmọ̀ ní àfáà yín tú jáde yìí ó dẹ̀ da ilé ojú bẹ́ẹ̀ kí ló ń ba ilé rù tó fi wá fẹ́ sọ̀rọ̀ ìdàdánwò sí i tó máa ṣe pé kiri tó máa ṣe ìbànújẹ́ kọjá tó máa jánu ó lè máa jánu bí tó bá wà qad jaa al-haqqu wa zahaqa al-batil tó bẹ́ẹ̀ wallahi al-azim sáyìn ta ní bẹ́sìn jẹ́ mùdírù ìrònú mùdírù ló máa pa yín ta lórí ti mùdírù rò náà bẹ́ẹ̀ ní ìtumọ̀ ni èèyàn ń bẹ́sìn jẹ́ àwọn ṣàlàyé àti tó bá fẹ́ sọ pé bá a ṣe ń ṣàlàyé yẹn sẹ́ kò sínú ẹ̀sìn kó wá sọ pé kí ìbínú Ọlọ́run kó bá ẹ̀ ń tà ń sọ pé òdo ni mùdírù yín fi hàn ń bí o ó jẹ́gi ń bí o ó jì ìta ń bí o ó sọ̀rọ̀ kọ̀rọ̀ ń bí o ó fòdo hàn ń bí o tí ò bá rí bẹ́ẹ̀ ìwọ bọ́ọ̀ta kó ní kí ìbínú Ọlọ́run kó bó kúrò lọ́wọ́ àti ẹ̀ kálás ó bẹ̀rẹ̀ bí ó ń gbé tíra sábẹ́ tébù kí ló wà ń bẹ̀ AI ayé ti lajú náà contest ni wọ́n lọ lè kéwú àmọ́ sórí AI yẹn ṣe mọ́ fi gáìdì náà káwọn dẹ̀dẹ̀ wẹ̀rẹ̀ mọ́ gbèrú ẹ̀ látẹ̀yìn mọ́ àkọ́kọ́ mú mi sí AI náà pé wàá kàn lọ bí ni pé how kìíní kan kìíní about this tó kọ́kọ́ ṣàlàyé fún ẹ náà wàá kọ́ lóyún ẹsẹ̀ jẹ́ wọ́n ṣe wà lọ bè lọ́wọ́ àwọn fásitì náà ó rí pé tó bá sọ níyàtọ̀ wallahi ìwọ bí AI léèrè nísìn àsìkò àṣùbà yóò sọ fún ẹ bí AI léèrè nísìn pé kó ṣe sẹ́ríhù hadithu omitu anu kọtila nasa bí AI léèrè yóò ṣe fún ẹ ìwọ bí AI léèrè wípé kí ni ìtazà àṣẹjà àmọ́dà ní jẹ́bẹ̀ bí AI léèrè pé tó bá sọ pé rọwà òṣè hàn kí ni túmẹ̀ bí AI léèrè
wọ́n jẹ́ fún assignment kọ́ wa bọ́kọ́ mi tí wọ́n láwọn eléyìí ọlọ́run ti fi wọ́n ṣẹ̀sìn wa man yuhinillahu fama lahu min mukrimin. ṣẹ́ẹ̀rí ẹ̀ mọ̀ gbóni wallahi gbogbo tẹ́ ẹ̀ sọ kò kàn wá ẹ̀yìn yẹn ẹ lọ wà proactive wọ́n mọ̀ parọ́ lọ bẹ́ẹ̀ náà wọ́n mọ̀ parọ́ mọ́ wa so èyí tó the least náà lè ṣe náà nìyẹn ọgbẹ́kùn egun sí àwọn lórí wọn sọ oríṣiríṣi ní tó kù tí wọ́n lè ṣe nìyẹn lẹ́yìn yẹn ẹ̀kí ní kan lọ̀gá wà ẹgbà fọ́gá yín àfáà tó lájú gbà wà fà wallahi thumma billahi alladhi la ilaha illa huwa ní conscience ti ẹ̀gbọ́n àfi tó bá mọ tí wọ́n pè kí olókù èyí tó bá mọ kí ó nu yín tó sì fẹ́ bọ́lọ̀ dáadáa wọn bí bá bọ́lá pèrè ó jáde síta wá sọ fún mi pé àfáà làfáà yẹn wallahi mo tún ta iláyà ó dẹ̀ ní anywhere ni wàá ti ṣe debate ayọ̀ ẹ̀rù bá wa a lè ṣe online debate a lè ṣe anywhere mo lè jó lórí agolo bá golo gbà mí láàyè mo lè jó lórí a lè ṣe debate lórí agolo wallahi táyé bá wà anywhere ni falhaqqu mansurun an-nasru lid-dini laysa an-nasru lis-sanami àbítọ́nà ọ̀gá ní kọ́sìn lọ́wọ́ ọmọdé kù ẹ pọ́n bẹ́ẹ̀ ilẹ̀ ti mọ́ àti debate lọ́la ìwọ́n mọ̀ ọ̀lẹ́ nàìjíríà ẹ̀ ìgbádùn ni ó kìtà wá tó wá dé nàìjíríà wà sọ fún mi bóyá wọn ka condition kan fẹ́ síbẹ̀ kọ́lọ́pàá wà ń bẹ̀ àbáwọn àmì bíi méjì mẹ́ta olùdálò káwọn yẹn dẹ́ show interest àwọn tí ó wà jẹ́ hakam àwọn tá a fi ṣe panel of judges níjọ́ náà ó kéré jù agbọ́dọ̀ rí professor ẹyọ kan either in Islamic studies or Sharia tí ó jẹ́ professor a wà ní doctor méjì ìkan ní Arabic language kíkan jẹ́ Islamic studies ẹ̀yin ọmọ dẹ̀dẹ̀ rẹ̀ mú jáyín sí ni ẹ o ẹ fẹ́ bẹ́ẹ̀ mi ṣe debate physical debate àwọn security máa wà nílẹ̀ hasan undertaking security one undertaking ó di méjì a wà professor bóyá Islamic studies ni o àbí Sharia àbí hadith àbí tafsir professor ní Dubai a wà ní doctor méjì gbogbo owó tí wọ́n bá fẹ́ gbà pé ìdílé ní ó gbélẹ̀ tá a fẹ́ fi ní the service of 1 hour àbí 2 hours èló lẹ fẹ́ gbà wallahi èmi ò gbé má wọrí tí n sì gbé àwọn ọmọ ìyá tí ó gbé wa àmọ́ mọ̀ á gbé igbó tó gbé professor Dubai a fẹ́ fún ní contract yẹn àwọn doctor méjì ìkan Islamic studies ìkan Arabic language a wà kọ́ ọ̀dọ̀ àwọn afáyín jáde a wà lójú gbogbo ayé tèmi doctor ni wọ́n ó yá sọ pé n tó sọ correct olóṣì kò lọ já mi à àmọ́ mọ̀ kéwù ju professor tàbí gbòyìn nìyẹn eléyìí tí ń sọ̀rọ̀ kú sọ kiri secondary school gan dàrú mọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀yàn dẹ̀ ti mọ̀ yẹn àníṣù pẹ̀lú àdàbíyà rẹ̀ lillahi darru kamalina min alimi wa muassisin ansarahu bihijahu da'ana nuhanni shaykhana biwisami innal kamala yuhibbu maulahu innal kamala yuhibbu maulahu innal kamala àfà tí ò lọ́ta àfà tí ò bẹ̀sìn jẹ́ àfà tí ò tútukútù àfà tí ìlérí ogun àfà tí lọ jẹ́jẹ́ àfà tí ṣe jẹ́jẹ́ àfà tí sọ jẹ́jẹ́ àfà ọlọ́mọ kéwú jẹ́jẹ́ àfà àbíwá pẹ̀lẹ́ innal kamala yuhibbu maulahu lillahi darru ẹjẹ́ àtúkọ́ tí ó kàwé di pọ̀pọ̀ omi tútù ti jó yẹn ni àfàgbà lillahi darru kamalina min alimin wa muassisin ansarahu bihijahu da'ana nuhanni bàbá olórí rẹ̀ kí n kó ríire ẹ sì jáde láyé ẹ sì fara kọ́ bí kankan da'ana nuhanni shaykhana biwisamihi innal kamala àfàgbà yuhibbu maulahu innal kamala yuhibbu maulahu adabiyatun abadiyatun min shaykhina tajil adab àwọn ilé kéwú jẹ́jẹ́ wọn kì í tọ́yàn bẹ́ẹ̀ bá tọ́ bọ̀ wọ́n lẹ́nu ẹ̀ ní gbóhùn wọn bó ti rí mádùn lárọ́bí nìyẹn bó ti rí dáàrú dáwà nìyẹn bó ti rí ní zumra nìyẹn bó ti rí lẹ́bíwẹ̀ káàkiri nìyẹn bó ti rí lámúnigun nìyẹn àwọn ọmọ ẹ lọ jẹ́jẹ́ ni àmọ́ tọ́ bọ̀ wọ́n lẹ́nu ẹ̀ gbóhùn wọn àmẹ́yìn wọn tọ́ bọ̀ yẹn lẹ́nu àdánwò kẹ́ni kankan gbé máìkì nísìn wọ́n ní gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń tútukútu tẹ́ ń takò àdísì ànábì ọlọ́run bí yín o wà láì bó ṣe sọ yẹn mi tẹ̀ nílò lọ́dọ̀ mùdírù tiwa èmi ò mọ̀ sọ ni àwọn àfáà wa ní Ìlọrin ní Zumura wọn tẹ̀ nílò pé oníkálukú ò nílò ẹ̀yin náà lẹ́ jáde àdánwò àṣẹ ìbẹ̀rẹ̀ pẹ̀lú yín ni so insha Allah ká tún mọ̀ bọ̀ ọmọ tó níyàwó ní sùn ọ̀rọ̀ yín sórí ìbánilórúkọ jẹ́ ẹ̀kú tún kankan lára wa o we are fully ready fún mọ̀ ntọ́fẹ̀lì jẹ́mùrú wọ́n lè àkótó yàgò yóò tó rẹ̀ ni
kéde kí nǹkan kan náà lè sọ ọmọ bàbá ń jálàbí bàbá ẹ̀ ṣe jálàbí ẹni gbé ni bàbá ẹ̀ ń ṣe wallahi ìwọ náà dẹ̀ mọ̀ pé ìbínú Ọlọ́run yóò bẹ àfi tó bá wà lórí òdodo lókù. Gbogbo wọn tó lọ gbé ẹ̀kú sí ara ẹ lórí yẹn bí orúkọ rẹ̀ ò bá hàn bẹ́ẹ̀ tí kọ́ńtàkì rẹ̀ hàn bẹ́ẹ̀ mọ̀ pé wallahi wá padà mọ́ ẹ o. Ìwọ tó ṣe kinní yẹn tó fi àìṣe tó gbé ẹ̀kú sí mi lórí tí mi gbẹ́kú sórí rí tí bàbá mi ò gbé eégún rí ìran mi kan ò ṣe léégún rí tó sì parọ́ pé bàbá rẹ ló mú eégún wa abúlé yín àdàbí tó bá wà lórí òdodo lókù. Ìbínú ọba dẹ́dà tí ò ní wọn láíláí, ìbínú ìyá Ọlọ́run pápápá àti gbogbo ẹ̀yin tẹ́jọ fọwọ́sowọ́pọ̀ lórí ìbàjẹ́ yẹn àbẹ́yìn tẹ́ ń ba àwọn àfa súnà àtàwọn àfọ olóko dodo lórúkọ jẹ́ látọ̀ pé wọ́n pè yín síta pé ẹ kó wọn jáde ẹ rí mọ̀ kó jáde ẹ sọ̀rọ̀ táwọn fíjà àfa ẹ rí kó jáde ẹ wá di àdánwò fẹ́sìn. Ìbínú Ọlọ́run mọ̀ bá yín àdàbí tákòlì òdòdó lẹ́wà. Báwa la bá parọ́ bẹ́yìn lẹ bá parọ́ ẹ jẹ́ ká pawọ́ pọ̀ kájọ wípé Ọlọ́run ó aláàkà ẹni parọ́ Ọlọ́run ó làánà ẹni parọ́ àwọn onídìí yẹn àmọ́ tó bá láyà bọ́ta ájìwá Adéníyìrè bọ́dà mi ọpẹ́ mi pọ̀ láti ìjọ tá a tẹ̀ ti mọ̀ wá lórí Facebook dé TikTok tálábà ló kọjẹ́ rí níta àjọ táwọn gáìsì sí ni pé ẹ̀ ń expose àìmọ̀ká fáwọn wọ́n fẹ́ kẹ́ dákẹ́ kẹ́ mọ bá wọn pọ́njẹ́bẹ̀ lákìsà ọ̀nà Islam kọ́ là ń ṣe ń gbà náà nígbà tá a bá rí òfò ní àdánù ìbínú Ọlọ́run tó ń gbóná fẹlifẹli káwá torí bọ̀ tó pé àfẹ́kó bínú ẹjọ́ bínú dànù ojú báyẹn lọ àwọn tí ń bẹ̀sìn jẹ́ láti àwa náà mọ̀ wọn rẹ̀ di jálàbí ò sí ní Islam ìwọ́n tó bá wọn kó wa méjáde àfa àyín tẹ́ fẹ́ torí ẹ̀ di àdánwò sílùú ìṣàfà olódo ni kápọ̀ olódo káfà àbìlẹ̀ ilmi ṣàwọ̀fà ní ayé dẹ̀ ẹ̀yìn mọ́lá yóò tìkínú ìmọ̀ tó ń fàárí kẹ́hìn tí ò nímọ̀ náà mọ́ fẹ́ péré láfà tẹ́ bá pọ̀ lódò yóò bínú ó sì mọ̀ pọ̀ lódò lòun Allahu musta'an sọ bó ṣe jẹ́ nìyẹn má ríro àsìkò ẹ̀sìn ló dé yìí àfi tẹ́ bá jáwọ́ bí tẹ́ ń ṣe lókù sọkọ́nà kó mọ́ ṣe aládọ́nù mọ́tọ́ àwọn ọmọ dẹ̀dẹ̀ wúlò tó tú jáde àwọn ọ̀gá ìmọ̀ comments abẹ́ fídíò yìí àwọn oníbà yín stoop solo challenge mú ti síta náà tó lélẹ́yìí ìwọ tó bá jàfa tó sì fẹ́ bọ́ọ̀lù dáadáa pẹ̀lú kí n tó ké tó wá gbà pé n tá a fa yín principal ń sọ ó bá ìmọ̀ lọ ó bọ́ọ̀lù wí ànábì wí lọ ó sì lè proof ẹ̀ tó bá ti wá fẹ́ mú ẹ̀rí ẹ̀ wá ó tún wá mọ jáde pẹ̀lú mùbáhálà ìyẹn ni pé wàá kóyàwó àtọmọ ẹ̀ pé kó fò àti ìbínú Ọlọ́run tí ò ní wọn láíláí kó bá ẹ̀ tìran tó bá support ìbàjẹ́ àbí tó bá ròdòdó tó tako májẹ̀mú àkọ́kọ́ nìyẹn fẹ́yàn mọ̀ principal ẹlẹ́ẹ̀kejì èèyàn àfa babaláwo àdífálà tó bá mọ̀ pé jálàbí wà nú ẹ̀sìn tá nábì ṣe wàhálà fún tó dẹ̀ lè defend ẹ̀ wàá dẹ̀ ṣe mùbáhálà pé tó bá parọ́ mọ́ nábì kí ìbínú Ọlọ́run báyìí Ọlọ́run jáde wọ̀ kò jù bẹ́ẹ̀ lọ ìwà fóònù humanity ẹ̀fọn kálukúlẹ̀ ẹjọ́ ṣe tiẹ̀ ẹ̀rọ ṣe kíníkà ẹ má bọ́lọ̀ dájọ́ ẹ̀yin kọ́ ni kíníkà ẹ̀yin pí Ọlọ́run tó gbà wípé Christianity dà tó sì gbà fáwọn afá tí wọ́n ń takò àwọn aláṣẹṣe yẹn wọ́n ti jẹ̀bi àwọn sọ pé Ọlọ́run tí wọ́n náà bá jáde láyé kó má rí la ilaha illallah pé gbogbo ọmọ tó bá jáde lára kí wọ́n má ṣe Islam èyí tí ó bá ṣe ṣẹlẹ̀ kó ṣe ṣẹlẹ̀ èyí tí ó bá mọ bá wọn gbégbọ́ Ọ̀ṣun arúgbó Ọ̀ṣun Òṣogbo ọkùnrin náà kò tí ń rù nísìn khalifa tiẹ̀ kó lọ rúgbọ́ Ọ̀ṣun Òṣogbo sọpá mi kéde ẹ̀ sí pé fún mi ìpìlẹ̀ ń sẹ́ ọ́ afẹ́lẹ́ pé kì í ṣe pé bàbá ọkọ mi tí ó tó kù fún yín nìyẹn à ń bá yín pariwo yẹn ò sí ṣó ti yé so ẹ ṣeun ẹ bá wa ṣe ìpínlẹ̀ yẹn bá wa láìkẹ́ Ọlọ́run sọ gbogbo alẹ́ sàn lóore ẹ fi wọn lẹ̀ ibi tí wọ́n ti dán bá ti ń gbọ́ ẹ fi wọn kalẹ̀ ìbínú Ọlọ́run bá òkùrọ̀ wallahi alazim ká máa fi Sheikh wa Kamaluddin Al-Adabi àfàgbà àfàwọn àfà ká máa fi ṣe lọ inshallah walillahi darrun kamalina min alimi wa muhassisin ansarahu bihijawu دعنا نهني شيخنا بوسامه إن الكمال يحبه مولاه إن الكمال يحبه مولاه السلام عليكم